tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára. Ọmọ òdodo dìde lọ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni gbogbo adúláwọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú gbogbo ìgbà, ẹ kú gbogbo ọjọ́. Mo kí wa pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Elédùmarè ọba tẹ́rẹ kárí ayé àríró àlá á fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ ayé oníkálukú wa. Mo ṣèbà fọ́lọ́run, akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run, ọba tó ní kí gbogbo wa máa bẹ, ọba tó ní ká máa wà, àìríró àlá, ọba tó fara tìgbé òkè, arúgbó ọjọ́ ni, ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ń yọ ọmọ ìlọ́fìn, kábíyèsí Elédùmarè. Mo ṣèbà gbogbo igbarúmalẹ̀ sálọ ayé, ìbà igbarúmalẹ̀ sálọ ọ̀run. Èmi ṣèbà màmá, mo ṣèbà bàbá, mo ti ṣèbà olúwo, mo ṣèbà àjùbọ̀nà, mo ṣèbà àwọn ìyá mi òjìjí fẹ́ afúgẹ́gẹ́ níyẹ́. Ìbà gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ìkànnì yìí, ìbà ládéládé, ìbà lóyè lóyè, ìbà orí adé tó fẹ́ kí ti Yorùbá ó dára. Ìbà àwọn olóyè tó ń wá ìlọsíwájú ọmọ Yorùbá. Àwa mọ àwọn tí wọ́n ń wá ìṣubú wa, àfi wọ́n bú níwájú Elédùmarè pé kí Elédùmarè bá wa fi wọ́n ré. Mo kí wa pé a kú ọjọ́ méjì, a kú ọjọ́ mẹ́ta. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ọmọ yín Ọ̀túnba Jamiu Lamidi, ọmọ bíbí ìlú Ṣàgámù. Mo kí brọ́dà mi Àbáyọ̀mí Awósànyà, ìyá mi fẹ́ràn mi Olúbùnmi. Ẹ kú gbogbo ìgbà, Elédùmarè á wà pẹ̀lú yín. Mo rí pé ẹ̀ ń ṣiṣẹ́ Yorùbá, ẹ̀ ń ṣe kárakára. Ilé àtọ̀nà yín ò ní dàrú láṣẹ Elédùmarè. Ilé àtọ̀nà yín ò ní dàrú. Ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ìgbà ni máa ń rọ́wọ́ yín. Àní ṣàṣetì láṣẹ Ọlọ́run. Nígbà tí wọ́n bá máa sọ pé àkókò náà tó, wọn ò ní fi yín ṣàwátì ìyá mi, àtẹ̀yìn àtẹ̀bí yín, kò sí ìtọ́ máa fi ṣàwátì nínú yín lágbára Elédùà. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Brọ́dà mi Ọlátúnjí Bello, mo kí yín. Ìyá mi Fúnkẹ́ Ọlá Òṣèbìkan, mo kí yín. Ìyáàfin Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá, mo kí yín. Ẹ kú gbogbo ìgbà. Ẹ̀yin èèyàn wa, a máa kú gbogbo bí ojú ọjọ́ ṣe rí. A kú bí gbogbo nǹkan ṣe ń lọ nílé. Ẹ rí pé ó pé ọjọ́ méjì. Mo ti ṣe ìlérí pé ọjọ́ ìsinmi báyìí ni màá dẹ̀ máa wá sí orí ètò yìí, ṣùgbọ́n tá a bá rí nǹkan tó bá jẹ́ pàjáwìrì, kò sí iṣẹ́ méjì tí mo gbà lórí ọ̀rọ̀ Yorùbá Nation yìí. Màá jáde wá láti wá jẹ́ kí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa, tẹ́ jẹ́ ọmọ Yorùbá, màá jẹ́ kẹ́ gbọ́, tẹ́ jẹ́ original ọmọ Yorùbá. Ẹ yàtọ̀ sí àwọn ọmọ àlè Yorùbá. A rí i pé ẹ fẹ́ jẹ́ kí Yorùbá tẹ̀síwájú. Ẹ fẹ́ jẹ́ kí àrọ́mọdọ́mọ yín kí wọ́n ṣe èso rere. Kán má dàbí àwọn tí wọ́n wà ńbẹ̀ yìí. Brọ́dà mi Ibrahim Kozim, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀wọ́, mi ò mọ ẹni tó bá mi mọ arákùnrin kan tí wọ́n pè ní Legacy. Brọ́dà mi Bọ̀dé Fọláwíyọ́, àwọn tàbíjọ nìyẹn. Ẹ ṣé bàbá mi. Wọ́n pe arákùnrin kan ní Legacy. Ó lóun Legacy. Bàbá mi Tòkunbọ̀ Akínlábí, mo kí yín. Ẹ bá mi sọ fún arákùnrin Legacy ń pé kó bá mi ti ọwọ́ ọmọ ẹ̀ báṣọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Tí ò bá ti fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n láyé kán kógi síná fọ́rọ̀ òun. Arákùnrin Legacy, èmi ò tí ì wá láti wá bá ẹjà, mo wá kí ẹ nílò. Lọ sọwọ́ agbẹjẹ́mọ́wọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo mọ̀ pé ọmọ Tinubu ni ẹ́ láti ilẹ̀ pẹ̀pẹ̀. Nítorí pé ọmọ olú ọmọ ni ẹ́. Èmi á wá sọ fún ẹ lénìí wípé èmi ò mọ̀ ya olú ọmọ rí o.
ta ló lú ọmọ gan, ta náà ń pè lólú ọmọ, kí ni gbogbo àhàlẹ̀ tẹ́ ń halẹ̀, wọ́n ní gbogbo yín fẹsẹ̀ ń tilẹ̀, tó bá ṣe rálì lẹ́kọ̀ọ́, tó bá ṣe kinní kan, ẹ̀rín yóò pa mí, wọ́n bà ọjọ́ ọ̀la yín jẹ́, gbogbo yín yọ̀. Gbogbo àwọn olú ọmọ yìí ni wọ́n ná owó ọmọ wọn mọ́ owó, gbogbo nǹkan tọ́mọ wọn máa jẹ́ láyé wọn wọ́n ti ná mọ́ owó. Ìyáàfin Ọlásùnbọ̀ Olúṣesí aya Òkìkí Ọlá, mo kí ẹ káàbọ̀ sórí ètò. MC Olúọmọ ti ń ná owó ọmọ ẹ̀ mọ́ owó, ó ti ń lo ìgbà ọmọ ẹ̀ mọ́ ìgbà. Tó bá rò pé ó dára lónìí, kó wo tàwọn tòṣíwájú. Tó bá ń pa owó kan lónìí, MC Olúọmọ, tó bá ń gba owó kan lónìí, rántí pé àwọn kan ti wà ń bẹ̀ lánàá, àwọn dà lónìí. Níbi tí gbogbo yóò ti ń ṣe làǹkàyè nìyẹn. Kì í ṣe làǹkàyè, ẹ máa ń kórè yín, ọpọlọ yín ẹ máa ń kó sínú agolo ni. MC Olúọmọ Legacy ló jẹ́ kí n ta sí ẹ omi o, àtọjọ́ tó ti ń sọ̀rọ̀ ẹ mi ò tiẹ̀ mẹ́nu bàyà torí pé mo mọ̀ pé ò jẹ́ nǹkan kan wájú tèmi. Agbájé lówó lọ́wọ́ ọmọ ẹ̀ lóògùn, àǹfààní ẹbí ẹ̀ ni, òun pẹ̀lú àwọn ẹbí tiẹ̀ ni. Àǹfààní ẹbí ẹ̀, òun pẹ̀lú àwọn ẹbí tiẹ̀. Bàbá yín gan tó sọ pé òun jàgàbá nìkò, òun jàgàbá kinní kan fún àpò tiẹ̀, fún àǹfààní ẹbí ẹ̀, fáwọn tó ń jẹ lábẹ́ ẹ̀. Ká tó wá sọ pé ìwọ Olúọmọ ta ni ẹ́, kí ló já mọ́? Gbogbo yín ẹ lọ síwé agbéjẹ́mọ́wọ́, ẹ lọ kóra yín papọ̀ sójú kan kẹ́ síwé agbéjẹ́mọ́wọ́. Kò sí ohun tẹ́ ní tẹ́lẹ́dùmarè ò tí ì ṣe fúrú àwa náà. Bẹ́ẹ̀ bá náwó kan lónìí, ẹ náwó òṣèlú ni, ẹ náwó ìlú ni. Àwa ò náwó òṣèlú, ntí Elédùmarè pín sí wa lọ́dọ̀ òun là ń jẹ. Èmi ò mọ̀ ìyá MC Olúọmọ rí, mi ò dẹ̀ fẹ́ mọ̀. Ìyáàfin Ọmọ́tókẹ́ Àgbékẹ́, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ìwọ tó sọ pé wọ́n Legacy ó bọ́ síta, kò sẹ́ni tí ó sọ̀rọ̀ sí, òun ṣẹnu bàlá. Ṣé o rántí bó ṣe kúrò lẹ́kọ̀ọ́? Má gbọ́ ìtàn ara ẹ, a ní ìtàn ẹ lọ́wọ́, kó o jẹ́ kára ẹ sinmi tó níwọ̀ Legacy. Àgbẹ̀dẹ kọ́ ló máa rò bóun bá sọ̀rọ̀, èyí tó ṣe fágbẹ̀dẹ láàrin ara yín nìyẹn, torí pé ẹjọ́ jẹ́ ọmọ gáràjì yín, ọmọ gáràjì lẹ́jọ́ jẹ́, ẹ lè ṣe fúnra yín. Sórí fún orú àwa báyìí, má jẹ́ kí n tàn ẹ́, wọ́n á tẹ̀sẹ̀ lójú ṣàràṣàrà níbi tó bá wà. Ní France tó wà yẹn, tá a bá fẹ́ kàn tẹ̀sẹ̀ lójú, wọ́n á tẹ̀sẹ̀ lójú tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Tó o bá dẹ̀rò pé bóyá ṣe là ń dán ẹnu, ó lè tún jáde kó tún ṣẹnu bálabàla, màá kàn ní kó wá físìtì ẹ láàrin ìṣẹ́jú méjì. Wàá mọ̀ páwa ò kì í ṣọmọ ní mọ́tò. Gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ tẹ́ jẹ́ ọmọ Tinubu, tẹ́ ẹ bá lórí tẹ́ ẹ ń rò tọ́pọlọ yín bá pé, ẹ mọ̀ pé ẹ ń lògbà ọmọ yín mọ́ ìgbà ni, ẹ ń jayé ọmọ yín máa yé. Ẹ tẹ́ fi làǹkàyè sí nǹkan tẹ́ ń ṣe. A ní kí orílẹ̀-èdè bàbá yín kó dáa, ibi tán ti bí yín kó tẹ̀síwájú. Ẹ̀yin ṣòṣì bẹ́ ẹran aṣẹ́wó, ẹ torí pé ẹ̀ ń rí owó lọ́wọ́ ẹnìkan. Owó tẹ́ ń gbà lónìí lẹ̀ ń wò, ẹ wo tọ̀la yín. Ó bọ́ síta ṣe ni yánmayànmá, ò ń sọ̀rọ̀ sí Ìgbòho. Ká gbé ọ̀rọ̀ Yorùbá Nation sílẹ̀, tí Ìgbòho bá dúró ta MC Olúọmọ nínú gbogbo tí Ọlọ́run ọba máa ń ṣe fún yàn, kí ló wà lọ́wọ́ MC Olúọmọ tí Ìgbòho ò ní? Ìwọ tó ń ṣẹnu bálabàla, ìtàn bá ní wọ́n ra èèyàn, tán bá ń ra èèyàn, ẹni tí wọ́n ń ṣẹnu bálabàla sí ó máa rà ẹ́, tó máa jẹ́ ara ẹ tẹbítẹbí ẹ. Níwọ̀ akíndánidání tó níwọ̀ Legacy, èmi sì wá kí ẹ lọ ni o, mi ò tí ì bá ẹ jà. Tá a bá rẹ́ni tó mọ̀ ẹ́ dáadáa, kán sọ fún MC Olúọmọ, kán mú ẹ so, àrípa ajá Olúọmọ ni ẹ́. Kán sọ fún MC Olúọmọ kó dì ẹ́ mú kó lọ mú ẹ so, kó so ẹ mọ́lẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀, ajá ẹ̀ ti fẹ́ forí kómi báyìí. Tó o bá forí kómi tán, ó ṣeé ṣe kí MC fúnra ẹ̀ kó lé ẹ padà. Wọ́n ló ń gbèjà MC, òun gbèjà bàbá yín Jagaban. Fún ìgbésí ayé gbogbo yín nìyẹn.
bẹ́ẹ̀ ṣe ń ba ìgbésí ayé ara yín jẹ́. Gbogbo ìtẹ́jọ́ ṣe lónìí ó máa dìtàn nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan tẹ́ ń ṣe lónìí á wá wo ibi tẹ́ fojú sí nígbà tó bá tó àkókò náà. Ibi tí gbogbo yóò wá kọrí sí kò yé mi. A ti rí dájú pé ọmọ àlè pọ̀ nínú ọmọ Yorùbá. Àwọn ọmọ àlè wọ́n pọ̀ nínú àwọn ọmọ tí Yorùbá bí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé Fúlàní bóyá ń rèpù ìyá yín ni, bọ́n bẹ̀ ìyá yín lálẹ́ ni, Ọlọ́run ló yé. Ẹ la etí yín sílẹ̀, ẹ̀ ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́tún, ẹ̀ ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lósì. Síbẹ̀síbẹ̀ ẹ ti ẹ̀ sọ ọpọlọ yín kalẹ̀ láàrin ìṣẹ́jú kan yìí pé nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ ẹbí mi ló ṣẹlẹ̀ sí ńkọ́. Gbogbo yín lùlù kò kàn mí. Bí àwọn Fúlàní ṣe ń pa kúkúrú tó ń pa gúngùn yìí, ìwọ tó oníwọ̀ lẹ́gẹ́sì yìí tán bá kí àkọ́bí ẹmọ ẹ mọ́lẹ̀ tán bá pa á, Tinubu á kówó fún ẹ tí wàá fi rà míì. Ẹ̀yin aláìlọ́pọlọ wọ̀nyí, bẹ́ẹ̀ ṣe ń ṣe rádaràda kiri yìí, àtẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Tinubu pátápátá ni mò ń bá wí. Lórí ẹ̀gbọ́n mi tó lóun Wàsíù Àyìndé, gbogbo yín pátápátá ni mò ń bá sọ̀rọ̀. MC Olúọmọ, tí Fúlàní bá kí àkọ́bí ẹ mọ́lẹ̀, ìwọ tí kó gbogbo wọn kó lè, a rí ẹ kó gbogbo wọn kó lé, wọ́n wà l'Amẹ́ríkà tọ̀. N ta ṣe sọ fún yín nìyẹn pé ìlú bámúbámú ni mo yó òun lẹ̀ lù. Tó bá jẹ́ pé lára àwọn ọmọ tiẹ̀ wà nílé ni tí Fúlàní kìkan mọ́lẹ̀ nú ẹ̀ tó yanjú ẹ̀. MC Olúọmọ, ṣé wàá rójú ráì pé òun tẹ̀lé ẹnìkan àbẹ́nìkan gbé àpótí ìbò kan? Abẹ́mọ̀ páwọn tó ń ṣẹlẹ̀ sí èèyàn ẹlẹ́ran ara bíi tiwa náà ni wọ́n. Brọ́dà mi Arówólú, ẹ káàbọ̀ jàre, má bínú torí Ọlọ́run. Àwọn tí nǹkan yìí ń ṣẹlẹ̀ sí yìí, ṣé wọn kì í ṣe èèyàn bíi tiwa ni? Àwọn tí nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ sí yìí, ṣé Lédùmarè kọ́ ló dá wọn ni? Ìyáàfin Fẹ́rànmi, ẹ ní ṣubú dànù. Ìyáàfin Fáremí Olúbùnmi, ẹ má bínú jàre, ẹ ní ṣubú dànù, ẹ ní gbọ́mọ sí. Láṣẹ Lédùmarè, báyé bá ń jáyé tígbà bá ń jẹ́ ìgbà, ẹ máa wà ní wíwàlẹ̀ wá ń wà. Tọ́dún bá dún ṣe ni pòrògùn máa ń lé. Ẹ lé owó, ẹ lé ọmọ, láyọ̀ àti àlàáfíà lẹ máa fi máa lò gbèsè ayé yín. Láṣẹ Lédùmarè. A rí iṣẹ́ tẹ̀ ń ṣe takuntakun lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ ṣé mo dúpẹ́. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, àwọn tí wọ́n pa wọ̀nyí, ara wa ni wọ́n lójú ti ọ̀rẹ́ mi, ojú ò tì mí, ẹni yìí ni ò lójú tì. Ẹ̀yin MC Olúọmọ yìí ń bẹ́ẹ̀ ń parúpọ̀ ẹ̀ lágbára ni. Ṣé torí pé ẹ̀ ń tẹ̀lé Tinubu lórí yín ò ṣe wá pé? MC Olúọmọ, ṣé torí pé ẹ̀ ń tẹ̀lé Tinubu, ṣé towó tẹ̀ ń gbà lọ́wọ́ Tinubu lẹ̀ ṣe ní làǹkàyè mọ́? Ẹ fowó ń bùgá kiri, ẹ fowó ń ṣe kinní kiri, ẹ tí ẹ rántí wípé ìyà ń jẹ àwọn kan. Brọ́dà mi Eric, ẹ má bínú jàre, gbogbo ẹ̀yin tó ń wọlé sórí ètò yìí ni mo kí pátápátá, ẹ má bínú torí Ọlọ́run. MC Olúọmọ, ṣé làǹkàyè wà lọ́pọlọ yín? Ṣé ẹ ní làǹkàyè ṣá? Tẹ́ ẹ bá ní làǹkàyè, tẹ́ ẹ bá wá lórí tẹ́ ẹ ń rò bá, ó yẹ kẹ́ ẹ sọpọlọ yín kalẹ̀ pé n tó ń ṣẹlẹ̀ yìí, àbí ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ẹ ń gbọ́ káàkiri yẹn film trick lẹ́ ń pè é? Ṣé film trick ni? Kò tí ì kan ẹbí yín àbí? Àbá, ẹ ṣe làǹkàyè gbogbo yín tẹ́lẹ̀ tẹ̀lé Tinubu, ẹ ṣe làǹkàyè, ẹ ṣe ọpọlọ yín kalẹ̀. Ẹ ṣe ọpọlọ yín kalẹ̀, wo nǹkan tó lọ láàrin ìgboro. Ẹ má torí pé yín ń jẹ nínú ọ̀jẹ̀lú yìí. Ẹ má torí pé yín ń jẹ nínú ọ̀jẹ̀lú yìí kẹ́ ẹ máa jẹ́ kí nǹkan bàjẹ́.
ẹ gbọ́dọ̀ wò ó, kẹ́ ẹ wo ti àwọn tí nǹkan ń ṣẹlẹ̀ sí, ẹ wo ti àwọn tí yà ń jẹ. MC Olúọmọ, ìwọ lówó lọ́wọ́ ló kó àwọn ọmọ ẹ kúrò ní ìlú Nàìjíríà kẹ. Tó o bá lówó, ibo ló ti rówó tó fi kó ọmọ 6 mà ló ní l'Amẹ́ríkà. MC, n tí wọ́n ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ ló wù kó ṣe bẹ́ẹ̀ tí ò sí agbára fún un. Ọ̀pọ̀lọpọ̀ ló wù kó ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kò sí agbára ní. Àwọn tí ò wá sí agbára fún yìí, ìbò lẹ fẹ́ kan fojú sí. Gbogbo èyí tẹ́ ń ṣòwò ìlú níṣekúṣe, ẹlòmíì ń kú nílé ìwòsàn torí 3,000 tá à ń pè ní 3,000. Ẹlòmíì ń kú sínú ilé ẹ̀ torí 6,000. Ọ̀pọ̀lọpọ̀ ń kú sílé ìwòsàn nítorí owó tí ò tówó. Ẹ̀yin ṣòwò bẹ́ẹ̀ ṣe fẹ́ lówó tí ìṣòwò yín. Wọ́n ń gbé owó ìwá fún yín, wọ́n yí wá ní bọ́ndù. Ẹ̀ ń gbé, ẹ̀ ń lò bó ṣe wù yín, ẹ̀ fi ń kóbìnrin, ẹ̀ ń kọ́lé fúnbìnrin. Gbogbo àwọn ọmọ eléré orí ìtàgé, gbogbo wọn lẹ́ti fi àwọn owó yìí bá sùn tán. Ẹ̀ ń jayé bó ṣe lè wù kó rí, kò kàn yín mọ́. Ẹ mọ̀ kẹ́ ẹ̀ ń jayé àwọn ọmọ yín mọ́ ayé. Ẹ mọ̀ pé ṣe lẹ̀ ń lo ìgbà àwọn ọmọ yín mọ́ ìgbà. Ìgbésí ayé àwọn ọmọ yín ẹ ti jẹ́ mọ́ ayé lára àwọn nǹkan tẹ́ ń ṣe yìí. MC Olúọmọ, ẹ ṣe làákàyè, ẹ ṣe ọpọlọ lẹ̀, nítorí pé àwọn kan ti wà bí tó wà yẹn kí wọ́n tó débẹ̀. Àwọn dà lónìí, lótìtọ́ ẹ lè máa rí wọn kán máa rìn, wọ́n kàn rìn lásán ni. Ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ jẹ́ olóyè gáràjì tẹ́ ń gbowó òṣèlú mọ́ owó gáràjì tẹ́ ń lo mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn yìí, ọ̀rọ̀ yóò yàtọ̀ sí ọ̀rọ̀ chairman local government. Ọ̀pọ̀lọpọ̀ chairman local government ló máa kó òun bẹ́ẹ̀ tá fẹsẹ̀ máa gbálẹ̀ kiri tó sí nǹkan kan fún mọ́. Àwọn ayé ti kó tì í nítorí pé àwọn nǹkan tó yẹ kó ṣe ńgbà tó wà ńbẹ̀ kò ṣe é, ẹni tó yẹ kó ràn lọ́wọ́ kò ràn lọ́wọ́. MC Olúọmọ, ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe dáadáa yíwà padà nítorí ọjọ́ ọ̀la yín. Ọba tó bá jẹ tìlú bá tòrò, orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó bá jẹ tìlú tó bàjẹ́, láéláé lá máa sọ̀rọ̀ ẹ̀. À ń sọ̀rọ̀ Baṣọ̀run Gáà lónìí, à ń sọ̀rọ̀ Aláàfin Ahólẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni gbogbo wọn là ń sọ̀rọ̀ ẹ̀, bẹ́ẹ̀ là ń sọ̀rọ̀ Àfọ̀njá. Ó ní bá ṣe máa sọ̀rọ̀ oníkálukú wọn ni. À ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ lónìí, à ń sọ̀rọ̀ olóyè MKO Abíọ́lá lónìí. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ Awólọ́wọ̀, tẹ́ ẹ ń sọ̀rọ̀ Abíọ́lá, ẹ máa rí ní tẹ́ ẹ máa sọ, ẹni tẹ́ ẹ máa ṣàdúrà fún, ẹni tẹ́ ẹ máa ṣépè fún. Bẹ́ẹ̀ la ṣe ń sọ̀rọ̀ Sani Abacha. Gbogbo èyí ló yẹ kẹ́ ẹ sọ ọpọlọ yín kalẹ̀ kẹ́ ẹ rò, ṣé ó yẹ kí n ṣe dáadáa bí? Ṣé ó yẹ kí n tún wà ara mi ṣe bí? God. MC Olúọmọ pé ọmọ ẹ, òun lóyìn ti fi etí ẹ gbọ́rọ̀ láàárọ̀ yìí, pé ọmọ ẹ tó lóhun lẹ́gẹ́sì, tó bá jẹ́ torí kabúkabú tó rà fún pé kó fi máa ṣe Uber ní France, ló ti torí ẹ̀ ń wò pé òun ó gbèjà ẹ, kó tètè ya síwé agbẹjẹmọ́wọ́. Bó ṣe ga tó ní ó ṣe wálẹ̀, bó ṣe ga tó yẹn bẹ́ẹ̀ ni ó ṣe wálẹ̀. Arákùnrin lẹ́gẹ́sì lọ síwé agbẹjẹmọ́wọ́, má balẹ̀ ayé ara ẹ jẹ́. Àwọn tó ń lò ẹ́ yìí, ìwọ wo bí táwọn ọmọ wọn wà, wọ́n kó àwọn ọmọ wọn pamọ́ ni. Níwọ̀ lẹ́gẹ́sì tó sọ orùpó láyà tó bọ́ síta tó ń ṣẹnu báyàbàyà yáwàyàwà yìí. Tinubu bímọ, ṣé Tinubu ò bímọ ni? Mélòó lẹ ti rí ọmọ ẹ̀ ń takó sọ̀rọ̀, ó ń tọ́jú wọn pamọ́ ni. Ibi tí orí ti yín ò ti pé nìyẹn tẹ́ ti ṣe làákàyè. Mélòó lọmọ Tinubu ti jáde tó ti sọ̀rọ̀, ó ń fi wọn pamọ́ ni.
ó ń dáàbò bò wọ́n ni. Ẹ̀yin tó mọ̀ pé ẹ lè kú lójijì, wọ́n lè pa yín lójijì, kò kan òun, ẹ̀yin ló ń tì síta. Ṣùgbọ́n nítorí owó tẹ̀yin fẹ́ gbà, ẹ wá ṣe làákàyè, ẹ ru ọpọlọ kẹtẹ rúrí ara yín, ẹ ń ṣẹnu báṣabàṣa. Ṣé ojú lásán ni wọ́n fi délùú France ni? Ó mọ̀ pé ó sá kúrò ní police station ló fi délùú France. Tó bá jẹ́ pé ìlú bàbá ẹ bá dáa, tó bá jẹ́ pé ń ṣe ni location 419 tó tẹ́ ẹ lọ́rùn, ìwọ ò ní sá kúrò nílùú Nàìjíríà kó máa sá lọ France. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà lóyìnbó tẹ́ ń tàpá sí ọ̀rọ̀ Yorùbá nation, ọmọ àlè nìyín. Ọmọ àlè nìyín torí pé ẹ̀ lùlù bá ń bámú ni. Oore ọ̀fẹ́ tí wọ́n ní tó fi délùú France yẹn, tí ẹlòmíì bá rí á dúpẹ́ fọlọ́run. Àwa tá a wà lókè òkun bí tá à ń sapá sa gbogbo agbára wa láti jẹ́ pé kí ọ̀rọ̀ Yorùbá nation kó wá sí ìmúṣẹ, ṣe Yorùbá ní làǹkàyè ni. Èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ gbogbo ẹbí mi ló wà níbí. Lóòótọ́ kò sí bí èèyàn sì tán lé, ṣùgbọ́n tó bá sọ pé kéèyàn kó ẹbí ẹ̀ rìnrìn àjò, èmi àtàwọn ẹbí mi la wà níbi tí mo wà yìí. Ṣùgbọ́n mi ò wá lè torí ẹ̀ kí n wá sọ pé kí lu location 9 yẹn kó ba ilẹ̀ bàbá tó bí mi lọ́mọ kó bàjẹ́ tá à ń pè nílẹ̀ Yorùbá, nítorí pé ọmọ Yorùbá àtàtà lèmi. Ọmọ Yorùbá original ni mí, mi kì í ṣọmọ àlè. Ẹ̀yin tẹ́ ń nàka òsì sílé yín yìí níwọ̀ legacy ọmọ àlè nìyẹn. Tán bá kọ́ lọ wádìí ìyá ẹ̀ dáadáa, ó ń dòdòkúdò. Látara ìdókúdò ìyá ẹ̀ ó ti dókó Fúlàní náà fi bí ẹ, àtọ̀ Fúlàní ló bí ẹ níwọ̀ legacy yìí. Wọ́n ti sọ pé ó láyà, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí, ṣùgbọ́n wa kan máa kọ́ ẹ nílà. À jẹ́ kó mọ bí ilé ayé ṣe rí, nítorí pé èmi á bẹ àwọn tó ní ilé ayé ni. Ojoojúmọ́ tiẹ̀ là ń bẹ̀ wọ́n. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń wá ìfàsẹ́yìn sórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, káwọn onílẹ̀ bá wa gbá wọn nú, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ kó bá wa pọnmi sí wọn nú, Ọbàtálá Ọ̀ṣà kó fọ́ wọn lójú, Ṣàngó Olúkòso àyàrá náà àkàtà yẹrìyẹrì kó sán pa wọ́n. A ní nǹkan tá a fẹ́ fi bá yín jà lọ́pọ̀lọpọ̀ tó pọ̀ jù. Àwọn tó láyé là á bẹ̀ tì yín, Elédùmarè là á bẹ̀ tì yín pẹ̀lú àwọn onílẹ̀. Á tara àwọn onílẹ̀, á pe Ọlọ́run, yóò sì dá wa lóhùn bó ṣe ń dá àwọn bàbá wa lóhùn lọ́jọ́ sí. Arákùnrin legacy, tó bá jáde bú èmi, jẹ́ kí n sọ ìbú ara tó lè fi bú mi, tó lè wò pé ó lè dùn mí, pè mí lẹ́lẹ́sẹ̀ kan àbọ̀. Mi kàwé, ṣùgbọ́n wàá gbọ́ wìrìwìrì lẹ́nu awo mi. Mo fẹ́ kó o tún jáde lẹ́ẹ̀kan sí kó o tún wá sọ̀rọ̀. Wọ́n ní wọ́n lo rán sí àgbẹ̀dẹ lọ́jọ́ kìíní àná tí MC lù fàgbẹ̀dẹ. Ọmọ onímọ́tò bíi tiyín òun làgbẹ̀dẹ o. Kàtígórì kan náà ẹjọ́ wà ń kàtígórì kan náà ni. Èmi á jẹ́ kó yé ẹ pé èmi ò sínú kàtígórì ẹ. Ọ̀rọ̀ Yorùbá nation yìí ó ti débi tá ti máa wojú ara wa báyìí. Tá a bá bá ọmọ ìyá wa jà, ọmọ bàbá ò ní sá. Fúlàní pa wá lọ́tún, wọ́n pa wá lósì. Ẹ rí nǹkan kan ṣe sí. Ìwọ tó níwọ̀ legacy níbi tó rí ẹ burú dé, ó jáde kó tiẹ̀ sọ̀rọ̀ nípa pé wọ́n, kó má tẹ̀ sọ̀rọ̀ Yorùbá nation, kó sọ̀rọ̀ nípa pé wọ́n pa àwọn èèyàn ẹ tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà. Ó bọ́ síta káwọn ayé rí pé ara máa ta ọmọkùnrin ni. Ó tẹ̀ wá sọ̀rọ̀ pé wọ́n pa àwọn èèyàn àwọn. Lóòótọ́ kò tẹ̀lé ọ̀rọ̀ kìíní. Mo gbàgbé orúkọ brọ́dà mi kan. Lóòótọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation, nígbà tó yá ẹ̀yìn Tinubu ló wà. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pé wọ́n pààyàn, wọ́n ṣe kìíní, ó jáde síta, ó sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó tún mórí mi wú. Níbi tẹ́yìn kan tẹ̀ ti ṣe làákàyè nìyẹn. Gbogbo èyí tó ṣẹlẹ̀ yẹn ò tiẹ̀ kàn yín. Bẹ́ẹ̀ ṣe ń rí fídíò lọ́tún tẹ̀ ń rí lósì yẹn, ẹ believe pé bóyá film trick ni wọ́n play fún yín. Kì í ṣe ẹlẹ́ran ara ni, nítorí pé kò sí ọpọlọ tó dá lórí yín. Mọ bọ́n ṣe ń ronú. Tẹ́ ẹ bá jẹ́ tó rorí, tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà, tẹ́ ẹ lọ́pọlọ lórí, wọ́n á máa pa àwọn ìran ẹ. Ó sọ pé ọmọ Yorùbá ni ẹ, kódà kó o jọ́ ọmọ Èkó, kó o jọ́ ọmọ ìsàlẹ̀ Èkó, kó o jọ́ ọmọ whatever tó o bá tẹ̀ jẹ́,
ó tẹ̀ yẹ kí ara ta ẹ́ kó o jáde kó o wò pé àwọn èèyàn mi náà ń pa yìí, Yorùbá nẹni tó ń pa làwọn tó ń pa yìí. Níbi táwa ṣe làákàyè dé, bó ṣe hùn tá a gbé ọ̀rọ̀ Yorùbá nation lọ́wọ́ tó, nígbà tá a gbọ́ pé wọ́n invite bàbá yín Tinubu ní pé kó máa bọ̀ ní EFCC office, àwa tó pẹ̀lẹ́ tó jáde tá a ṣe ṣòfò fún yín pé kò gbọ́dọ̀ lọ nítorí pé wọ́n máa pa ni. Àwa mọ nǹkan tá a ṣe láàrin yẹn, ariwo tá a pa láàrin yẹn, òun ló sì dé ẹ̀mí bàbá yín dòní lẹ́yìn burúkú tẹ̀ ní làǹkàyè ọlọ́pọlọ dàrú yìí. Nítorí pé slap ló máa jẹ́ fún wa tí àwọn Fúlàní bòròró tó bá tún kí òun mọ́lẹ̀ tó bá pa á, kò lè tẹ́ wa lọ́rùn. Lóòótọ́ kò tẹ̀lé wa, ṣùgbọ́n a sì ń kà pé èèyàn wa ní Tinubu, ara wa ní Tinubu, nítorí pé Yorùbá ni. Àwa ò ṣe sọ pé torí pé kò tẹ̀lé Yorùbá nation ká tó máa lọ́wọ́ sí pé bọ́n máa ṣe pa. A lè ṣe bẹ́ẹ̀ torí pé àwa kì í ṣọmọ àlè, ọmọ ọkọ Yorùbá ni wá. Tá a bá bára wa jà bíi kakúkọ, onírú yìí tẹ̀ kì í ṣe làákàyè. Ẹ gbọ́ pọ́n sọ̀rọ̀ lórí social media, ẹ kàn ń bọ́ síbẹ̀ tẹ́yìn náà wò pé ẹ̀yin náà sọ tiyín. Arákùnrin Legacy, lọ sí mẹ̀dọ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó síwé agbẹjẹmọ́wọ́, ṣọ́ra kó o má bàa forí gbé nǹkan tí ò ń ṣe tìyẹ. Nítorí pé àwa aṣàjẹmásẹ́ lèmi, gbangba ni mo ti ń sọ yìí. Abẹ́tà kó lọ sí mẹ̀dọ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Láì ṣe bẹ́ẹ̀, á kọjú ìjà sí ẹ, á bẹ Elédùmarè pẹ̀lú àwọn onílẹ̀ ni, wọ́n á sì dá wa lóhùn pẹ̀lú ẹ. Kó lọ sí mẹ̀dọ̀ kó síwé agbẹjẹmọ́wọ́. MC Olúọmọ kò lè sọ pé ibo lèmi kíní yóò gbà bí n bá wà nílùú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ. MC Olúọmọ kò lè sọ pé ibo lúrú àwa yìí máa gbà nígbà tí wọ́n ṣépè fún ni, nígbà tí mi ṣe ọmọ onímọ́tò. Àwọn tó lè halẹ̀ mọ́ lẹ́yìn tẹ̀ ń jẹ lábẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ máa hílẹ̀ lẹ́ẹ̀káwọ́ sókè. Mi ò lówó lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n tá a bá jọ pàdé bóyá occasion ni, níbikíbi tá a bá ti pàdé, mi ò fi ṣègbéraga. Àgàgà tó bá jẹ́ nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀dé, kó jẹ́ nípa ọ̀rọ̀ àwọn onílẹ̀ yìí, wo ojú mi dáadáa. Níbi tí n bá jókòó sí, bàbá MC ó máa wà lọ́nà tó jìn. Ìgbéraga kọ́. Olúayé Wasiu Àyìndé K1 the ultimate bàbá yín, tí n bá jókòó ọ̀nà ó sì jìn díẹ̀, bóyá bí ibùsọ̀ kẹfà sí mi ní, bí n ṣe wà tí mi jẹ́ nǹkan kan lójú ẹ̀ yìí. Nítorí pé àwa súnmọ́ àgbà, a rìn lọ́nà tó tọ́ láti máa rìn. A súnmọ́ àwọn tó yẹ ká bá jókòó. Nítorí ẹ̀, wo àwọn tí ó máa sọ̀rọ̀ sí, wo bó ṣe máa sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ sí Sunday Igboho ní gbogbo ọ̀nà tó o bá nírú Sunday Igboho nínú ẹbí ẹ, inú ẹ máa dùn ni. Ìwọ kíní akíndanidání yìí. Èmi ò tí ì bá ẹ jà o, mi ò sì tí ì bá ẹ sọ. Ìkìlọ̀ pàtàkì lèmi wá fún ẹ. Gbogbo èèyàn tó bá ti ń sọ pé ọ̀rọ̀ Yorùbá nation yìí, òun á tàpá sí mi ìmọ̀ bó ṣe tóbi tó máa já ẹ wálẹ̀. Ò bá jọba kó o jẹ́ joyè, mi ìmọ̀ bó ṣe lè tóbi tó bá ti ń sọ pé lórí ọ̀rọ̀ Yorùbá yìí, ó wà nínú àwọn tó dúró pé kọ́kọ́ Yorùbá lẹ́rú. Ó wà nínú àwọn tó ní kí Yorùbá má tò. Ó wà nínú àwọn tó ní kí ilẹ̀ Yorùbá má ní lọ síwájú. Á fi yín rúbọ gbẹ̀yìn ni. Mi ìmọ̀ tó tọ̀ ń fẹ́ jẹ́. Nítorí ọ̀gbẹ́ni Legacy, lọ sí mẹ̀dọ̀ kó síwé agbẹjẹmọ́wọ́. Yorùbá nation ti dúró tí ò sí bàbá ńlá bàbá ẹni tó máa já wálẹ̀ mọ́. A ò padà sẹ́yìn, kò sú wa kò rẹ̀ wá. Digbí báyìí la wà, bí orúkọ bàbá tó bí mi lọ́mọ. À ń kì í, à ń sa ẹlẹ́ẹ̀tẹ̀ ẹ̀bẹ̀ tó kú. Ṣẹ́yìn ìṣọmọ Yorùbá ni? Ṣẹ́yìn kì í ṣọmọ Yorùbá ni? Tí rálì Èkó bá máa wáyé, ìwọ Legacy, ìwọ ni kó lọ síwájú àwọn tó máa ní kó má ṣe rálì. Wọ́n máa fẹ́ yàn fọ̀ràn ní tó bá ṣọ́ra. Tó bá mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn kó lọ bèrè. Àwọn bàbá wa máa kọrin kan,
wọ́n ní tó bá ní kẹ́bọ má dà abẹ́bọ lọ méjì ẹ̀wọ̀ ẹ tó bá ti ní kẹ́bọ má dà abẹ́bọ lọ ni ẹ̀yin lẹ́ fẹ́ dúró pé ẹbọ ò ní dà á sì rú yín mẹ́bọ ni ètùtù ẹbọ lẹ́jẹ̀ nígbẹ̀yìn nítorí pé Yorùbá Nation ti dúró Elédùmarè ti fàṣẹ sí ó ti wá sí ìmúṣẹ ẹ̀yin lẹ̀ tí ìmọ̀bi tẹ́ sá sí tí ìmọ̀bi tẹ́ wọ̀ jìnnìjìnnì ló sì mú yín bàbá yín Tinubu gan tó bá ráàyè yóò padà wá sínú Yorùbá Nation àìráàyè mọ́ òun ló ń dààmú gbogbo yín mọ́tò tó ti ṣí ní ọ̀rọ̀ Yorùbá Nation wàláhì èyí tó kù ẹ̀ lè mú ni nígbà tá à ń pariwo lójoojúmọ́ tá à ń kígbe lójoojúmọ́ bó ṣe wà nílì kí yín ló wà ń gbàǹjà màá fẹ́ mẹ́nu dúró lórí ọ̀rọ̀ àwọn ọmọ Tinubu àti bàbá wọn kan bọ́ sẹ́gbẹ́ kan àwọn ọmọ Tinubu wà nínú àwọn ọba ta nílẹ̀ Yorùbá náà ẹ̀yin èèyàn mi wọ́n ní ká má sọ̀rọ̀ sọ́ba ẹ má bu ọba ẹ má ṣe kinní kan àgbà lóòótọ́ àbú ọba ṣùgbọ́n ọba tó bá ti ń sọ pé ilẹ̀ Yorùbá ò ní tòrò orú ọba bẹ́ẹ̀ gan ò ní lálàáfíà ìjòyè tó bá ní kílẹ̀ Yorùbá má tòrò ìjòyè náà pàápàá ò ní nísinmi ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ pé bí làwọn ṣe fúnlẹ̀ Yorùbá nípa pé kọ́ máa tàpá sí nǹkan à ń ṣe yìí èyí tó lóun lẹ́gẹ̀sì mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu ẹ̀ pé ṣé bọ́n ṣe ń ṣe nìyẹn ṣá àìnílàákàyè tó òun ló ń dà wọ́n láàmú ẹ wo kábíyèsí Ọ̀fà àbí Ọ̀fà náà ni ẹ wò ẹgbọ́n tó wí. wọ́n fẹ́ hàn Yorùbá rẹ̀ ọ̀fẹ́ Hausa àti Fúlàní. wọ́n fẹ́ Hausa rẹ̀ fọ́fọ́lẹ̀ Ìwé tó bá wọn sọ̀rọ̀. àbàtà kọ́bẹ̀ Wọ́n sọ gbogbo èdè sí ìwé. òmùrí iná bàbẹ́dà. Mí mo gbọ́ Yorùbá bá ti ń sọ. wọ́n fẹ́ hàn ìtọ́jú wọn náà Mí mo sì gbọ́ Fúlàní. wọ́n fẹ́ hàn Mo gbọ́ Hausa. Ẹ wá lẹ́lẹ̀ wọn kú òlọ́fà. wọ́n fẹ́ mẹ́ta ọdún Sẹ́ńtì Fúlàní dà. mẹ́ta Hausa Sẹ́ńtì Fúlàní dìde. Sẹ́ńtì Fúlàní tọ̀ ní. ẹ wo mi ò tẹ nídìí láti gbọ́rọ̀ ẹ̀ mọ́ ẹ rí pé bàbá yìí nǹkan ti ṣe bàbá yìí èmi bá bẹ Ọlọ́run pé ńgbà tí àwọn Fúlàní ò bá gbéṣe wọn dé torí ẹ̀yin bàbá yìí ń tá a bá ń bá yín sọ agídí òṣìlẹ̀ máa ṣe wọ́n sì mọ sọ pé ń sọ̀rọ̀ sọba ògbọ́n tó ń ṣẹlẹ̀ káàkiri ńlẹ̀ Yorùbá ṣe ẹ gbọ́rọ̀ lẹ́nu ọba ṣáwọn ọba eléyìí ṣọ́ba làwọn eléyìí ẹni tó bá jáde sí mi kọ̀ rárá eléyìí ìṣọba àwọn ọba eléyìí orí wọn ti kú kẹjẹ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ṣọ́ba làwọn eléyìí ẹ̀bà làwọn eléyìí jẹ́ àwọn eléyìí ò jọba ẹ lọ ṣèwádìí wọn dáadáa wọn ò jọba bọ́n ṣe wà yìí ẹ̀bà náà jẹ́ akúkú joyè ó sàn jẹnu mi ò kálù bàbá Ọlọ́fà kí n kọ́ ṣe kábíyèsí o mo ṣe kábíyèsí forí adé èyí tẹ́ ṣe ikú díẹ̀ káàtó èyí tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó eléyìí ò bójú mu ṣé ẹ̀ ń pọ́n ìlú bàbá yín lé ní àbẹ́ wọ́ọ̀lù bàbá yín lẹ̀ ẹ wàá sọ pé ń rí orí adé fín orí adé ìwúre wo leléyìí ṣé èyí tóun ṣe yìí ẹ gbọ́ ọ̀rọ̀ dẹ̀ lẹ́nu ọba ẹ gbọ́ ọ̀rọ̀ òpònú lẹ́nu ọba wọn ò gbọ́ Yorùbá àwọn míì ò gbọ́ Yorùbá wọn wà ní kán lé wọn bóná lé wọn lọ kán lé wọn kúrò lọ́fà ẹ rí pé bàbá yóò ní làákàyè mọ́ àwọn ọba òṣèlú tí wọ́n ń jẹ tó ń sọ pé àwọn ń jọba ṣọba lélẹ́yìí bí ọba tó bá ń wọ ìlú tó joyè lé lórí tó ń wọlẹ̀ ò kì í ṣọba ò kì í ṣe èèyàn nítorí pé ìlú tó jọba lé lórí níbi tó bá tiẹ̀ tó lajú tó bá jẹ́ pé ojú Ọlọ́fà fọ́ ẹ bá mi lọ bí Ọlọ́fà pé ṣé ó di létí ni tí ojú Ọlọ́fà bá fọ́
ṣé etí ọlọ́fà dì ní gbogbo ẹ̀yin ọmọ Ọ̀fà ẹ má bínú ọba yíyẹ ìṣọba ọgbọ́n tó ṣẹlẹ̀ nítòsí ẹ mélòó lọ́fà sí ìlú Ìgàngàn ṣe ráwọn ọba yìí lára àwọn tí ẹṣin báyà wọn sùn tí Fúlàní fọ́ọ̀sì màálù kó máa báyà wọn sùn ń lórú àwọn ọba ọlọ́fà yìí. Àwọn bàbá yóò ṣe làǹkàyè rárá, owó tó ń wá nìkan lọ́jọ́ kò tì wọ́n ò ro tẹ̀yìn aráàlú. Bá a ṣe bá ọba Ìgàngán sọ̀rẹ́ o lọ́jọ́ náà lọ́hùn, mo mọ iye àwa tá a wà lórí aago tá a pe ọba Ìgàngán. Ọba Ìgàngán bó ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ náà rèé, ẹ wá sọ fún mi lónìí, ẹ wòye èèyàn tí wọ́n pa lójúmọ́ ọjọ́ kan ṣo nílùú Ìgàngán. Ẹ wòye ẹ̀mí tó sọnù ní ọjọ́ kan ṣo nílùú Ìgàngán. Ó mo ṣe sọ nínú ṣó tó kọjá pé ó dùn mí pé kì í ṣe bàbá yẹn ni wọ́n kọ́kọ́ ya ọ̀dọ̀ ẹ̀ wọ́n kọ́kọ́ pa kán tó jó ààfin ẹ̀. Tọ́n bá tiẹ̀ pa bóyá wọ́n gé apá ẹ̀ kan wọ́n gé ẹsẹ̀ ẹ̀ kan ni tó bá wà lórí ìjókòó á rán létí pé ńgbà tá à ń bá ẹ sọ ẹ ká gidi borí ni ẹ ṣe bí ìgbà tó ẹ pàwọ́ tá à ń bá yín sọ̀rọ̀ yẹn à lọ́rọ̀ lẹ́nu àdẹ̀mọ́ nǹkan tá à ń sọ. Irú yín lolúwo ẹ̀rí pé olúwo sinmi wọ́n ti sọ fún mi tó ti ń gbọ́ ìyẹn ti sinmi èmi ló tún jáde yìí láwọn bàbá burúkú yìí ṣe torí owó tíjọba máa gbé fún yín èlò wọ́n ń gbowó fún yín wọ́n sì ń pa àwọn ọmọ ìyá yín wọ́n ń pa àwọn tẹ́ ẹ jọba lé lórí ẹ̀rí pọ́ba tó bá ń ṣe báyé ìṣọba. Bàbá Aláàfin jáde kò kọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ ẹ gbọ́ nǹkan tí bàbá Aláàfin sọ. Ó kọjú sí èyí tó jẹ́ gómìnà ó sọ èyí tó ń jẹ́ ètò ọ̀rọ̀ fún. Bàbá Aláàfin kàn fáwọn ẹ̀ pé nígbà tó ń gbé àwọn ọba kan lábẹ́ àwọn wọ́n gbé ìyàwó ọba wọ́n gbé àwọn ọmọ ọba àwọn ń dá owó àwọn táwọn jẹ́ ọba àwọn ń dá owó láti fi lò máa béèlì wọn jáde wọ́n gba ransom lọ́wọ́ àwọn ọba rí pé àwọn bàbá yóò ṣe làǹkà ètò kẹ́ ẹ máa gbọ́n tẹ́lẹ̀ yìí wí báyìí. Ọba Ọlọ́fà tó bá jẹ́ pé lóòótọ́ ọba ni ẹ mo fẹ́ kó forí adé ṣépè kò ní tí mò ń sọ yẹn o mo jẹ̀bi ẹ kó wá pé àwọn onílẹ̀ kó bá yáhùn pé tí mò ń sọ tó bá jẹ́ pé ṣe ni mò ń tàbùkù fún ẹ o kó dẹ̀ wo pé tó bá jẹ́ pé wọ́n lo ṣàìdá nínú ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu kò ní káwọn onílẹ̀ kan dá ọjọ́ yẹn kó dá ẹjọ́ yẹn bó ti tọ́ àti bó ṣe yẹ nítorí pé yìí kì í ṣọba tẹ́ ẹ bá jọba lé wa lórí ní gbàdúrà pé káwọn kan dìde kan máa pa wá nítorí ṣẹlẹ̀ yìí ẹ bá mi bẹ̀ àwọn bàbá burúkú yìí léèrè tí nǹkan tá à ń sọ yìí tó bá ṣẹlẹ̀ ní sàkání àwọn Fúlàní wàláhì mi ò rò bí ìlàjẹ ò lè ṣẹlẹ̀ tẹ́ ẹ bá pa èèyàn kan lè tá à ń sọ yìí ẹ kàn ní kí àwọn èèyàn wa kan try ẹ o bóyá kán bẹ̀rẹ̀ láti Orúmìnà kí yóò bá dìde kó pa Haúsá kan kẹwọn tí ó ṣẹlẹ̀ ẹ bá mi bí àwọn ẹ sọ fáwọn bàbá burúkú yìí kí wọ́n rán Yorùbá kan kó kàn lọ pa èèyàn kan ní mo pé kó lọ pa ní ọ̀dọ̀ àwọn Fúlàní yìí lọ́hùn káwọn tí ó ṣẹlẹ̀ níbi táwọn bàbá yìí ò ti ṣe làǹkàyè rárá tí ò ti sí làǹkàyè fún wọn. ẹ ń sọ pé ẹ ti pẹ́ níbì kan àwọn kan ti pẹ́ lọ́dọ̀ yín àwọn kan ò gbọ́ Yorùbá kí ni gbogbo rádaràdà tí bàbá yìí wí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ò bá táyé mu ṣé lèmi wà tẹ́ ẹ̀ sọ lọ́fà ni ẹ láwọn kan ò gbọ́ Yorùbá ìwọ fúnra rẹ kó lọ bá Fúlàní tó bá mọ̀ pé Fúlàní ni ẹ má kó báráàlú nígbà tó lúwo tó pariwo kiri ńgbà kan òun invite gbogbo Fúlàní sí Ìwó òun ṣe o fíìmù ọjọ́ mélòó lórí tó fi jáwọ́ fíìmù ọjọ́ mélòó lórí tó fi jáwọ́ nígbà tó mọ̀ pé bọ́n ṣe ń ba lọ yẹn wọ́n á pa òun gan fún ara òun ẹ tún wo Ọba Ọlọ́fà yìí náà bóyá wọ́n ṣẹ̀ gbowó kan wá fún wọn wọ́n ṣẹ̀ rí ṣéǹjì kan gbà ni lẹ́yìn bàbá burúkú yìí wọ́n á sọ pé ká má bu ọba tó bá ṣe tó bá tọ́ àti tó bá yẹ náà ní mẹ́nubà
a ní lajú wa sílẹ̀ kí tàlùbọ́ máa kó wọ́ níbi tá à ń bá ọ̀rọ̀ Yorùbá nation lọ yìí mi ní parọ́ fún yín àsìkò ń bọ̀ tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọ̀tá wa lákọ̀ọ́ kọjú sí ká tó bá látàjà nítorí pé èyí tẹ́yìn ń ṣe yìí ẹ̀yin ò kọ́ máa pa àwọn ọmọ ìlú yìí kọ̀ káwọn ọmọ ìlú máa kú ẹ̀yin ò kó security tira kó security tira ẹ wo àwọn tẹ́ ń fẹ̀mí wọn ṣòfò ẹ wo àwọn tẹ́ ń dẹ́mi wọn légbodò ìfẹ́ inú tara ti yín ìmọ̀tara ẹni nìkan ti yín òun lẹ́yìn ṣe tẹ́fí kó bá àwọn aráàlú ẹ wà lẹ́yìn ọba ẹ nìkan má sọ̀rọ̀ sọba ṣé ọba tí ò fẹ́ tara àlú sọba nìyẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹgbọ́n tó wì ó bọ́ síta ó sọ ìhónú ẹ̀ kò wojú bọ́tẹ̀ parọ́pọ̀ ń gbowó lọ́wọ́ wọn ó ṣe kíní kan lọ́wọ́ wọn ó bọ́ síta ó sọ tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ fáwọn ẹni yìí ó ní kẹ́ ẹ lọ túnbẹ̀ ṣe bí ò tiẹ̀ sọ pé òun tẹ̀lé Yorùbá nation ó sọ ọ̀rọ̀ tó tù wá nù. Kí ló ṣe ẹ̀yin wọ̀nyí ṣé tàtẹnujẹ ni àbí tìjẹkújẹ ara yín ṣé ti àtẹnujẹ ni àbí ti ìjẹkújẹ ara yín ọba ọlọ́fà èèyàn láti pè yín táyé fẹ́ràn yín dáadáa irú yìí pọ̀ nínú ọba tó jẹ́ pé ṣe lẹ́ ń fi ẹ̀jẹ̀ sínú tẹ̀ ń tutọ́ funfun jáde kí ni nǹkan tó ń ṣe yín kí ló ń dà yín láàmú tẹ́ ẹ máa sọ pé ọba ìlú ni yín tẹ́ ò ní lè wá àlàáfíà tó kún àti tó yẹ fún ìlú yín sọ̀rọ̀ lọ́ba ìsọ lẹ́nu yìí tó bá ti àdírẹ́sì àwọn ẹni yìí tó bá bá wọn sọ̀rọ̀ nítùbínùbí pé o fẹ́ wàhálà tó bá lo ọgbọ́n àrékérekè kì í ṣe pé o máa yẹ̀yẹ́ àwọn èèyàn tìyẹ torí ó dà pé kò yí ọba ọlọ́fà wípé òun yẹ̀yẹ́ àwọn èèyàn òun ni nínú ọ̀rọ̀ yìí pé ẹ sọ pé wọ́n ní kọ́ lé wọn kúrò ń lu ìbò náà kọ́ lé wọn kúrò lọ́fà ìbò náà fẹ́ lé wọn lọ àwọn wo náà sọ pé kọ́ lé wọn kúrò ń lu yìí ṣé kìí ṣe àwọn ọmọ ìlú ẹ ni ìwọ lè yẹ̀yẹ́ àwọn ọmọ ìlú ẹ kó pọ́n àwọn Fúlàní lé kìí ṣọba o àgbàlagbà tó bá ní làákàyè tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ wàá lò ó nítùbínùbí pẹ̀lú àyíníkẹ́ àti àyínípadà tí kò ní bí aráàlú nínú tí ò ní bí Fúlàní nínú wípé ó tẹ̀ fẹ́ jẹ́ kó ìwà nínú ìlú ẹ wá pè wọ́n ṣàkíyèsí ń táwọn ọmọ mi ń fẹ́ yìí òótọ́ ọ̀rọ̀ náà sọ torí pé wọ́n wà láàfíà fúnra wọn ni wọn ò fẹ́ kẹ́dọ́kọ́dẹ́mi wọn légbodò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí Fúlàní báwo lẹ ṣe bá mi bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ìpàdé wo la lè ṣe tí ìrẹ́pọ̀ máa fi wà láàrin wa kì í ṣe pé ẹ bọ̀ síta tẹ́ sọ̀rọ̀ òṣì lẹ́nu èyí tẹ́ ẹ sọ jáde yìí bàbá ọlọ́fà mi ò sọ́rí láti sọ ọ̀rọ̀ òṣì ni nítorí pé ẹ tàbùkù sí àwọn onílẹ̀ ìlú yín ẹ tàbùkù sí àwọn tẹ́ ẹ jọba lé lórí nílùú Ọ̀fà ààrẹ ni tó jù yín lọ nílùú Ọ̀fà ààrẹ ni tó bí yín lọ́mọ orí yàn yín sí ipò yẹn ẹ wá débẹ̀ ẹ wá fi làákàyè gbé ìtókù àbà ẹ sì mẹ̀dọ̀ yín bàbá wọ̀nyí ẹ sì mẹ̀dọ̀ kẹ́ mọ̀ tẹ́ ń ṣe ẹ má wò ó pé ẹ ti wà lórí ipò kankan ò lè ṣẹ̀yìn irọ́ lẹ́pa o ọba Olúfọ́n mélòó ni fọ́n sí ọ̀dọ̀ yín agbègbè kan náà sì ní gbogbo ẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ́ Ọ̀ṣun agbègbè kan náà sì ní gbogbo ẹ̀ ọba Ifọ̀n ẹ wo bọ́n ṣe dẹ́bẹ̀ ẹ̀ légbodò ṣé kìí ṣọba bíi tiyín ni Olúfọ̀n fi fún àlàyé ṣé kìí ṣe ọba bíi tiyín ni àwọn wo náà pa á kí ló dẹ̀mí ẹ̀ légbodò kí ló fa sábàbí ikú ẹ̀ ibo ló ti ń bọ̀ ikú wo ló pa á ǹjẹ́ gbọ́n kankan dò ní ẹ̀yin bàbá yìí ẹ jẹ́ ṣe làǹkàyè kẹ́ sí mẹ́dọ̀ gbogbo ìjà tá à ń jà èyí tó pọ̀ jù nínú ìjà tá à ń jà ìjà ẹ̀yin ọba wọ̀nyí ni mo sọ fún kábíyèsí kan tó pè mí lánàá mi ò ní dárúkọ wọn orí adémọ̀pá àwọn ni mò ń bá wí èmi àti wọn sọ̀rọ̀ di nǹkan bíi aago kan òru lánàá ni mo sì ń jẹ́ kó yé wọn tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ṣó dáa bẹ́ẹ̀ tó bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣe wà yẹn
wọ́n jẹ́ number 1 ọba nílẹ̀ Yorùbá, àgbà ọba náà jẹ́ nílẹ̀ Yorùbá, bàbá Aláàfin Ọ̀yọ́ àgbà ọba náà jẹ́ nílẹ̀ Yorùbá. Bá a ṣe ń pariwo àwọn méjèèjì tó bọ́n ṣe tóbi tó yẹn, chairman local government lágbára jù wọn lọ. Ṣé yẹn nìkan ò tó yín láti rò, láti jókòó kẹ́ ẹ rò ó? Ṣé màá dé, bóyá mo dé ilẹ̀ Yorùbá lénìí, chairman local government kan á ní kó pè mí wá, ṣó ń ṣe èrè ni? Bí mo ṣe jókòó tí mi jẹ́ nǹkan kan tí mi ní nǹkan kan yìí, chairman local government kí ló máa lóun jẹ yóò á ní kó lọ pè mí wá fún kínní? Ṣùgbọ́n chairman local government á pé ọba, bọ́ bàbá fẹ́ jáde tí ò bá sí àṣẹ chairman local government bẹ́ẹ̀ kò lè jáde. Chairman local government ló máa pàṣẹ fọ́ba pé ó lè jáde àbí kò lè jáde. Ẹ wáyé ní tí ẹ̀yin bàbá yìí ṣe tẹ́ mọ̀ pé ẹ̀ ń báyé jẹ́, ẹ̀ ń bọ̀rún jẹ́, ẹ̀ mú gbogbo nǹkan ẹ̀ dorí ẹ̀ kodò. Àwọn aláìmọ̀kànmọ̀kàn náà sọ fún wa pé àwọn òyìnbó náà ṣe bẹ́ẹ̀. Irọ́ ló wà ń bẹ́ẹ̀. Ìjẹkújẹ àtẹnujẹ òun ló fa sábàbí dé orí ipò yẹn. Àwa lọmọ yín, àwa lábàá yín sọ òtítọ́ ọ̀rọ̀ tó bá wùn yẹn gbọ́ bóun yẹn gbà. Ìjẹkújẹ ló tì yín débẹ̀, òun ló sọ yín dèrò ẹ̀yìn lẹ́yìn bàbá wa. Tí gbogbo yín bá ìjọ jókòó lónìí níbi tílẹ̀ ṣúdó lónìí, tẹ́ ẹ bá fẹnu kò pé ẹ̀ sí lábẹ́ ìjọba, kò sí tí ó ṣe yín, àṣẹ yín ó sì wà ń bẹ̀. Bí gómìnà bá pè yín bẹ́ẹ̀ bá lọ, wọn bí aláya ẹ̀dá kó lóun fẹ́ ṣe nǹkan kan fún yín. Ṣùgbọ́n àtẹnujẹ ò jẹ́ nítorí pé ojoojúmọ́ lẹ fi ń lé contract lọ́dọ̀ wọn. Ojoojúmọ́ lẹ fi ń wá contract kiri. Wọ́n fi yín jọba tó ń wà wúre, ṣé ẹ fẹ́ délé Èdùmàrè ni? Àwọn nǹkan tí ò jẹ́ kí àlàáfíà kó jọba nílẹ̀ Yorùbá ni mò ń sọ fún yín yìí. Ẹ wo àwọn Sẹ́ríkì Fúlàní, níbi tó bá jókòó sí, ibẹ̀ làwọn olóṣèlú yóò ti lọ bá wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, níbi tí wọ́n bá jókòó sí, ibẹ̀ lẹ máa ti rí àwọn olóṣèlú tí wọ́n á lọ bá wọn. Ẹ rí gómìnà Ṣèyí Mákindé tó dé Ìgàngàn, tó ní kábíyèsí dá ẹ máa bọ̀. Sọmọ kọlẹ̀ Yorùbá làwọn wọ̀nyí. Ta ló fà á? Àwọn bàbá wa ní. Àwọn bàbá wa náà ti fọwọ́ fa ìfàkúfà lórí àwọn nǹkan tá à ń wí yìí. Ṣùgbọ́n àkókò ti tó tí gbogbo ẹ̀ máa yí padà. Ẹ jẹ́ kí àṣẹ padà sẹ́nu ọba. Ẹ jẹ́ kí àṣẹ kó padà sẹ́nu ìlú. Ẹ jẹ́ kí ìlú tò. Òṣèlú lẹ fi ń ba gbogbo nǹkan jẹ́. Èyí tó pọ̀ jù nínú àwọn ọba wọ̀nyí, kò sí èyí tó jẹ́ rí lọ́ba nínú wọn, ká sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa. Òṣèlú ọwọ́ agbára lẹ fi ń débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ ọba lónìí tẹ́ ń wò gẹ́gẹ́ bí orí adé, tẹ́ ń wò wọ́n níwájú yìí, nítorí ṣe ń ṣe àṣìṣe tí àṣìṣe ṣe pọ̀ fún wọn ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò tọ́ kí wọ́n jókòó sórí ibi tó ń jókòó sí. Ààtò tó yẹ kán ṣe fún ọba nípèbí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbà á nítorí pé orí wọn ò gbé. Ṣé tó lo ọ̀sẹ̀ méjì pèbí tó jáde, ṣé yẹn ni ọba? Ká forúkọ bò láṣìírí. Ọ̀sẹ̀ kejì tó dé pèbí ló fò jáde nítorí pé ó fẹ́ fagbá náà. Ẹ wà sọpọ̀ balẹ̀ léyìí, a wá máa sọ̀rọ̀ níbì kan, a máa ṣe àṣìṣe, ẹ wà máa wò pé ó jọba ẹbọ̀ fún orí adé burúkú wò. Kò sórí adé lórí ẹ̀. Ọba tó bá jẹ́ ọba lótìtọ́ àti òdodo kò ní wu ìwàkiwà, kò ní tẹ aráàlú ẹ̀ mọ́lẹ̀ bàṣàbàṣà, kò ní ṣe aráàlú ẹ̀ bí bó ṣe wù ú. Ọba tó bá jẹ́ ọba lóòótọ́ àti òdodo, wàá fetí sílẹ̀ sáráàlú ẹ̀, wàá gbọ́n táráàlú ẹ̀ ń wí, wàá ṣèfẹ́ aráàlú ẹ̀. Ní tí àwọn ìjọba lórílẹ̀‐èdè location 419 tí wọ́n ṣe tá à ń sọ pé kò dáa, tó jẹ́ pé o ò lè sọ̀rọ̀, o ò lè ṣe, òun lẹ́yìn tẹ́ ẹ jẹ́ ọba náà lẹ́ ń ra wọlé tẹ̀sí ìpèrè ayé lọ́ba. Ìwà àbàjẹ́ yìí gbọ́dọ̀ wọlẹ̀ lábẹ́ òfin. O ní ẹ̀tọ́ tiẹ̀, mo ní ẹ̀tọ́ ti tèmi lábẹ́ òfin. Ìlú location 9 ni mo ti rí pé èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀, o ò gbọ́dọ̀ gbin, o ò gbọ́dọ̀
wọn ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹ pé o sọ̀rọ̀ sí olóṣèlú kan kánsẹ́lọ̀ àdúgbò gan bó bá sọ̀rọ̀ sí ọlọ́pàá gbé ẹ. ọjọ́ tí mo pàdé méyọ̀ ìlú yìí méyọ̀ ọ̀dọ̀ mi bíbá ọjọ́ tí mo pàdé ẹ̀ wàhálà ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi nítorí pé mi ò tẹ ẹ̀rú kan sí pé bóyá ẹni yìí ni mo bá jókòó. ẹni tí mo lọ bá ń bẹ̀ ló dẹ̀ sọ fún mi pé ṣé mi rẹni tó jókòó yìí ni mo ní mi ò mọ̀ lótìtọ́ funfun ní àjọkíra lẹ́ni iṣẹ́ wa ń jẹ́ kó yé mi pé míyọ̀ bíbá yìí nìyí tó bá jọ̀dọ̀ yín ni àwọn sójà àwọn security wọ́n á kún ìsàlẹ̀ wọ́n á kún gbogbo ibi tá a jókòó sí ni kò sí nǹkan tó jọ òun nìkan ló wá tẹ́ ẹ bá rí aṣọ tó wọ̀ pàápàá ẹni kí ló tó wá ṣe lọ́jọ́ náà lọ́hùn mo fi àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi búra ó kó oúnjẹ wá sí ibi tí mo wá yẹn ni ń pé kan pin fún àwọn èèyàn ládùúgbò n tí ò sí fẹ́yìn nìyẹn ẹ ò nífẹ̀ẹ́ ara yẹ ẹ nífẹ̀ẹ́ aráàlú tí yín ni pé wọ́n fi ń jọba àbọ̀n fi ń jẹ oyè kan àbọ̀n fi ń sípò kan kẹwàá máa ṣe bí Ọlọ́run kẹ máa wò pé ẹ ti délé Èdùmàrè. ẹ ṣe làákàyè gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́ jó lórí ẹ̀yin tẹ́ jẹ́ àgbà ẹ̀yin tẹ́ wà ní ipò ẹ ṣe làákàyè ẹ wò pé pò tẹ́ wà yẹn àwọn kan wà ń bẹ̀ lánàá ẹ̀yin náà máa lọ àwọn kan sì tún bọ̀ ẹ wá ṣe dáadáa ká lè rí ti yín wí. bàbá wa Ọlọ́fà èyí tẹ́ ṣe yòókù díẹ̀ káàtó bàbá ọ̀rọ̀ burúkú lẹ sọ o bàbá Ọlọ́fà ọ̀rọ̀ burúkú gbà ńlá lẹ sọ nítorí pé ẹ tàbùkù fún àwọn tó jẹ́ ará ìlú yín ẹ tàbùkù fún àwọn ọmọ ìlú yín nínú ọ̀rọ̀ tẹ́ sọ jáde ìpè wọn ní kẹ́ ẹ lé wọn gbé lẹ̀ lé wọn lọ ẹ lé wọn kúrò lọ́fà ẹ sọ pé orí àwọn ọmọ ìlú yín ò pé orí Fúlàní ló pé. tó bá jẹ́ gómìnà ìpínlẹ̀ yín ló ní ká ẹ ṣe léyìí bàbá Ọlọ́fà ìṣekúṣe lẹ ṣe o ìṣekúṣe òun lẹ ṣe èmi á sì máa sọ fún yín àwa la lè bá yín sọ nítorí pé ọmọ yín ni wá ọmọ sì ni ló máa tẹ abẹ́ ìyá ẹ̀ ní tẹ̀kùtẹ̀ bọ́mọ bá béèrè ọmú tẹ̀ bá fún lọ́mú àtẹ abẹ́ ìyá ẹ̀ àtẹ̀ǹtẹ̀kùtẹ̀ àtẹ̀ǹtẹ̀kùtẹ̀ ni pé mò ń bá ẹ sọ̀rọ̀ ó gbọ́dọ̀ gbọ́ ọmú yẹn mo fẹ́ mú bẹ́ẹ̀ lọ́rọ̀ wá rí sí yín. eléyìí kì í ṣe àṣìṣe fáwa bàbá àṣìṣe tẹ̀yìn ṣe yẹn ni kẹ́ ẹ tún ṣe ẹ ṣe àtúnṣe sí ní tẹ́ ẹ ṣe wọ̀nyí bó jẹ́ pé ẹ bọ́ síta tẹ́ tún ọ̀rọ̀ sọ ni ẹ ṣe kan. Hello, màá pè padà mo wà live show màá pè padà. ẹ ṣe dáadáa nítorí pé ní gbogbo ìgbà tí ẹ bá ń wo àwọn ìwà báyìí níbo lẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá máa fojú sí nígbà tẹ́ ẹ bá dọ̀tí Yorùbá nítorí nǹkan kankan bàbá ń tẹ́ ẹ ṣe yìí bóyá kò yé yín ẹ dọ̀tí ilẹ̀ Yorùbá ni ẹ dọ̀tí àwa ọmọ Yorùbá ni ní tẹ́ ẹ ṣe yìí bàbá Ọlọ́fà ẹ dọ̀tí ilẹ̀ Yorùbá ni tẹ́ ẹ bá ti wá ń ṣe báyìí ipò wo lẹ́yìn gan rò bẹ́yìn gan wà níwájú wa ẹ jámọ́ kankan tẹ́ ẹ bá ti sọ fáwọn ọmọ yín pé àjámọ́ kankan níwájú yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá fún wa náà jámọ́ kankan bí gẹ̀lẹ̀dẹ̀ bá lòun ò rí eégún gan ò rí gẹ̀lẹ̀dẹ̀. ọ̀wọ̀ wà tá a máa bù fúnra wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba a máa sọ fún yín ẹ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún aráàlú káràlú lè bọ̀wọ̀ fún yín dáadáa nípa ìbọ̀wọ̀ sí aráàlú fún yín láràlú fi ní tẹríba fún yín tẹ́ ẹ bá ṣe bó ṣe wù yín sí aráàlú náà yíjú padà wọ́n á ṣe bó ṣe wù wọ́n sí yín nítorí pé aráàlú ló gbé yín débi tẹ́ ẹ wà aráàlú ló fi yín síbi tẹ́ ẹ wà ẹ má wò pé torí pé ẹ ti jọba ẹ ti jẹ́ Lédùmarè tí Ọlọ́run ọba tó bá dàbí ti ẹ̀yin tá à ń sọ yìí location náà àti parẹ́ pátápátá ẹ wo bọ́lọ́run ọba ṣe tó ẹ wo iye ẹ̀dá tó máa ń sọ̀rọ̀ sọ́lọ́run lójúmọ́ Ọlọ́run dẹ̀ ṣe lè fún mi ò ṣe lè yí dá o ṣé mọ̀ pé gbólóhùn burúkú ni fádẹ́dá ẹ wo iye ẹ̀dá
tó sọ eléyìí sí Elédùmarè lójúmọ́ ọjọ́ kan, kí wá ní ti ẹ̀yin ọba tí ẹ ò lè dá ẹ̀mí ìrà ẹ ò lè dá. A máa sọ̀rọ̀ á sọ pé kinní kan ṣe kinní kan, bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ tí tẹ́nìkan tó gbọ́ pàtó lòun ṣe pé who is you? òun ṣe pé nìkan ṣe kinní kan, òun ṣe bàtà pa ṣọgbà pa bàtà pa jiwéjiwé tiẹ̀. Ta ni yín tí wọn ò lè sọ̀rọ̀ sí yín? Ta ni yín tí wọn ò lè bá yín sọ̀rọ̀? Gbogbo nǹkan ló fẹ́ ìwọ̀ntún ìwọ̀nsì. Ẹ jẹ́ ká jọ sọ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa lórí ọ̀rọ̀ Yorùbá yìí. Èmi máa ń sọ, wàláì máa sọ, màá tún sọ. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń dojú ìjà kọ ọ̀rọ̀ Yorùbá nation, ọ̀tá tèmi ló jẹ́. Gbogbo èèyàn tó bá ti ń sọ pé ọ̀rọ̀ Yorùbá nation yìí òun dojú ìjà kọ àbó òun wá àti gbé ṣubú, èmi tèmi bá yín sọ̀rọ̀ yìí o, èmi ọmọ Olúṣe sí, ọ̀tá tèmi ló jẹ́ o. Mi mọ bó ṣe lè ga tó máa wọ́ ẹ. Mi mọ bó ṣe lè tó máa wọ́ ẹ tó bá ti ń sọ pé òun takò ọ̀rọ̀ Yorùbá nation. Mi ò sọ pé kó o lọ́wọ́ nú Yorùbá nation. Ẹrù tí Elédùmarè ti dì tó ti dì dáadáa ni, mi ní dandan kó o lọ́wọ́ ń bẹ̀. Ṣùgbọ́n òòṣà bó o lè gbè mí, ṣe mí bó ṣe bá mi. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Tó o bá jẹ́ ọmọ Yorùbá tí n bá rí pé òun náà ka àbùkù sórí ọ̀rọ̀ Yorùbá nation, wàláì mi mọ bó ṣe lè tó. Mi mọ bó ṣe lè tó. Mi mọ nǹkan tó lè jẹ́. Kátẹ̀ tó wá gbé ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀, wọ́n ní Fúlàní ń pa kúkúrú ń pa gúngùn. Ìwọ dídé ọba ìlú, ọba Ọlọ́fà bàbá, ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde. Ṣé àwọn tó ń payọ̀ ṣe Yorùbá ni? Ẹ sì sọ pé ọba Yorùbá ni yín. Àgbà tó bá dáa ṣe báyìí sọ̀rọ̀ láwùjọ. Tẹ́ ẹ bá jẹ́ àgbà dáadáa, ẹ gbọ́dọ̀ ṣe báyìí sọ̀rọ̀ láwùjọ. Nítorí pé ara sì ń ta àwọn èèyàn, ara ń kan àwọn èèyàn. Ẹ sì sọ̀rọ̀ bí ọmọ àná, ẹ sọ̀rọ̀ bí ọmọ òkókó tọ́sẹ̀ bí. Ó yẹ kí àwọn olórí yín àtàwọn ọmọ yóò yẹ kó ti pè sákèsí pé ìtẹ́sọ yé ìṣọ̀rọ̀. Ẹ wá àwọn onílẹ̀, ẹ wá àwọn tó ní yín, ẹ wá àwọn òbí yín, ẹ wá àwọn bàbá yín, ẹ wá àwọn ìyá yín, ẹ wá àwọn ọmọ yín lójú Fúlàní. Bàbá ìtẹ́ ṣe yóò dáa. Ọba Ọlọ́fà ìtẹ́ ṣe yóò dáa. Wàláì kò dáa rárá àti rárá. Ṣé nínú àwọn tó ń pa yẹn tó bá ti mú àkọ́bí yín sí, ṣé ẹ̀yin ò ṣe báyìí sọ̀rọ̀? Nínú àwọn tó ń pa ní Ìgàngán yẹn tó bá jẹ́ pé ẹbí yín kan wà ńbẹ̀, ṣé ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀? Bàbá Ọlọ́fà. Ọba Ọlọ́fà, kódà kó jẹ́ pé ẹbí ìyàwó yín kan ó wà láwọn tó pa nílùú Ìgàngán, ṣẹ́yìn ó sọ̀rọ̀, ẹ ṣe báyìí sọ̀rọ̀ síta. Àwọn kan gbọ́ Yorùbá, àwọn kan ò gbọ́ Yorùbá. Wọn ò lè lé wọn kúrò lọ́fà. Wọ́n á ní kán lé wọn kúrò lọ́fà, gbóná lé wọn lọ. Ẹ dọ̀tí ìlú yín, ẹ dọ̀tí àwọn onílẹ̀, ẹ dọ̀tí àwọn ìyá, ẹ dọ̀tí àwọn bàbá tó bí yín lọ́mọ nílùú Ọ̀fà. Nítorí pé mo mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, àwọn tó jẹ́ àgbàlagbà lọ́fà, àwọn tó jẹ́ ọmọdé lọ́fà ni wọ́n máa pè yín sí àkíyèsí pé àwọn ò fẹ́ nǹkan báyìí. Tẹ́ bá wá jẹ́ ọba tó ní làákàyè, tẹ́ kì í ṣe ọba òṣèlú, ọba àwọn òjèlú wọ̀nyí. Tẹ́ bá jẹ́ ọba lóòótọ́ àti òdodo, ẹ ò ní ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ síta. Nítorí pé ìtẹ́ sọ yìí kù díẹ̀ káàtó. Ìtẹ́ sọ yìí kó dọ̀tí bá gbogbo ìlú Ọ̀fà pátápátá tẹ́ bá mọ̀. Ọ̀rọ̀ tẹ́ sọ yìí bàbá Ọlọ́fà, ó kó ìdọ̀tí bá ìlú Ọ̀fà, ó kó dọ̀tí bá ilẹ̀ Yorùbá lápapọ̀. Ẹ lọ ṣàtúnṣe, ẹ lọ ṣe àtúnṣe tó tọ́ àti tó yẹ. Tójú yín bá fọ́, etí yín ò di. Ẹ ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Ṣé inú yín dùn sí ni? Ẹ̀yin ọba wọ̀nyí ni mo kọ́ rí. Wọ́n pariwo pọ́n sọ̀rọ̀ sọba bí ìlú ilẹ̀ Yorùbá ṣe ń kan tó
bẹ́ẹ̀ lẹ́ ń jáde lẹ́ máa sọ pé ń ṣènáwó bẹ́ẹ̀ lẹ́ka gbádáwọ̀ tẹ́ máa lẹ́ ń lọ patí bẹ́ẹ̀ tí ọ̀fọ̀ bá ń ṣẹ̀lú ọba ìlú kò gbọ́dọ̀ múra jáde ẹ ti mú gbogbo ẹ ti dorí ẹ̀ kodò ẹ ti bà gbogbo nǹkan jẹ́ ọba ìlú bàbá gbogbo ìlú ni tọ́fọ̀ bá ṣẹ̀ ládùúgbò kan nínú ìlú tí ọba bá wà ọba yẹn gbọ́dọ̀ ṣọ̀fọ̀ lọ́jọ́ yẹn nítorí pé ọ̀fọ̀ tó ṣẹ̀ yẹn òun ọba gangan ní nǹkan yẹn ṣe nítorí pé ibi tí nǹkan ti ṣẹlẹ̀ yẹn bàbá ló jẹ́ fún wọn bẹ̀ bọ́mọdé kan bá kú nínú ìlú àdúgbò ibi tọ́mọdé yẹn ti kú yẹn kódà kí wọ́n tó jọba kó o jọmọdé jù lọ o ti jẹ́ bàbá ẹ̀ o gbọ́dọ̀ ṣọ̀fọ̀ ẹ̀ nítorí pé ọba ìlú yẹn ló jẹ́ kì í ṣe pé káwọn ọmọ máa kú nílùú bọ́yìn pa kúkúrú tó ń pa gúngùn nínú ìlú inú tí yín dùn ni ẹ̀ múra jáde tẹ́ lọ́nàwó wájú eléré ni ẹ sì máa sọ pé jẹ́ olórí ilẹ̀ Yorùbá inú yín sì ń dùn sí ipò ń pa àwọn èèyàn yín. òun ni mo fi ṣe live show tí mo ṣe the other time pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹ̀yin àgbàlagbà ńlẹ̀ Yorùbá ẹ̀yin ọba ńlẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ńlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ̀ ń pa Yorùbá kì í ṣe Fúlàní lára ẹ̀ ni bàbá Ọlọ́fà ṣe yìí ọ̀rọ̀ tí Ọlọ́fà sọ yìí ó ti fún Fúlàní ní go ahead pé ṣe tó bá wù ẹ́ ẹ̀yin lẹ̀ ń pa wá nílẹ̀ Yorùbá ń táwa gan ò ṣe ní sinmi fún yín nìyẹn lẹ́yìn bàbá wọn wọ̀nyí ẹ̀yin lẹ̀ ń dẹ́mi Yorùbá légbodò ẹ̀yin lẹ̀ ń ṣe Yorùbá níṣekúṣe nípa ìfẹ́ inú ara tiyín ìmọ̀tara ẹni nìkan ẹ̀yin lẹ̀ ń pa Yorùbá ẹ̀yin lẹ̀ ń pa àwọn ọmọ yín fún ara yín ẹ wò ó ẹ̀yin bàbá yìí ẹ sì mẹ̀dọ̀ ẹ sì mí ẹ̀dọ̀ ọba Ọlọ́fà èyí tẹ́ ẹ sọ yìí ẹ padà síta kẹ́ ẹ lọ bẹ àwọn aráàlú yín kẹ́ ẹ bẹ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ nítorí pé àṣìsọ gbáà lè tẹ́ ṣe yìí àṣìsọ ni ó eléyìí kì í ṣe ọ̀rọ̀ tẹ́yìn bá wò pé bóyá kì í ṣe àṣìṣe màá tún play kíní fún àwọn èèyàn mi lẹ́ẹ̀kan sí kọ́ lè get nǹkan tí mò ń sọ kó má dàbí ìgbà tó yẹ pé kí ló tẹ̀ máa ń ṣe Ọ̀túnba gan ṣé àwọn ọba wa ló yẹ kó máa rí fín ni àbọ̀ba ló yẹ kó máa sọ̀rọ̀ sí ni ẹ gbọ́. Haúsá àti Fúlàní. Wọ́n fi Hausa rẹ̀ gbogbo Ìwọ ìwé tó bá wọn sọ̀rọ̀. Àbàdàn Wọ́n lọ́wọ́. sọ gbogbo èdè tí ìwé Òun kúrò nínú bàbá mo gbọ́ Yorùbá bá ti ń sọ. wọ́n fi máa ń tọ́jú wọn náà Ẹ̀mí lọ́wọ́. mo sì gbọ́ Fúlàní. Wọ́n fi Mo máa ń gbọ́ Haúsá. Ẹ wá lẹ́lẹ̀ wọn kú òlọ́fà. Wọ́n Ibi òní lọ. wọ́n fi mẹ́ta gbogbo Sẹ́ńtì Fúlàní dà. mẹ́ta Hausa rẹ̀. Sẹ́ńtì Fúlàní dìde. Sẹ́ńtì Fúlàní tọ́ ní. Ọ̀pọ̀ ní ẹ̀yìn Yorùbá. Yorùbá rẹ̀ máa tàyè gbogbo rẹ̀. Ẹ wá lọ sórí rẹ̀ ní ọmọ lọ. Kódà Àwọn ọ̀nà òwúrọ̀ bá pọ̀ tí wọ́n ń gbà ọ̀rọ̀ nígbà. lẹ́yìn Yorùbá. Kó má bá Yorùbá rẹ̀ wọ̀ mẹ́ta tàyè gbogbo rẹ̀. Ṣé ó ti yẹ wá ní ìlú? Báwo? Torí ẹ la fi mú gbogbo ara wa pé ókè. Pàtó ti rí báyìí náà mọ̀ fà ní àná. Ní ọ̀rọ̀ lálẹ́ mọ̀ láti náà sọ wọ́n yìí. Giving Ẹ̀kọ́ mi ti ọ̀pọ̀. giving them initiative of power. Ó máa ń ṣe Ó ti sọ fún DPO. Ẹni bọ́ọ̀dì tó bá rà rà gbé Fúlàní ní ọkàn ní bàbá rẹ̀ ní Fúlàní. ṣe rí pé ṣe gbọ́ nǹkan tí ọba ṣe ń gbọ́rọ̀ lẹ́nu ọba ṣe ń gbọ́ nǹkan tó ń sọ àwọn aráàlú ẹ̀ àwọn èèyàn tiẹ̀ ló ń sọ pé anybody tó bá ẹ wá nìkan fún wọn àwọn bàbá yìí lápọ́nlé àpọ́nlé wèrè wò ọba Ọlọ́fà ládàradà lẹ́ ń ṣe ẹ wá nìkan fún irú eléyìí ní àpọ́nlé ẹ wo bó ṣe wọ́ gbogbo ìlú ẹ̀ ẹ wo bó ṣe bà ojú àwọn ọmọ ìyá ẹ̀ jẹ́ ṣọba lélẹ́yà àbí kí n la Fúlàní ni kò gbọ́ Fúlàní mọ́ mo sọ di ndíjì apànìyàn bàbá mi ò tẹ̀ sọ́ọ̀rì láti sọ nítorí pé kò sí ọmọ ìlú tiyín kan tó lè lọ sí ilẹ̀ Fúlàní láti lọ ṣe yàmàyàmà táwọn ṣe yìí
tí ò bá dá yín lójú ọba ọlọ́fà ìwọ mọ̀ọ́mọ̀ rán èèyàn kan lọ pé kó lọ pa èèyàn kan wá. kódà láàrin ìlú Ọ̀fà ń bẹ báwọn ṣe ń pa Yorùbá yìí ẹ̀yẹn kí Fúlàní kan mọ́lẹ̀ kẹ́ pa lára wọn. ẹ mọ̀ pé òyìnbó ó fi iyọ̀ sí ẹ̀tù nítorí pé ẹ̀tọ́ wò. ọba ọlọ́fà èyí tẹ́ ṣe yóò pẹ̀lú ìwà, èyí tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó, àbùkù ńlá gbà ló jẹ́ fáwọn èèyàn yín nílùú Ọ̀fà. fún ìdí èyí ẹ jáde kẹ́ bẹ̀bẹ̀ láàrin àwọn ọmọ ìyá yín. láì ṣe bẹ́ẹ̀ àwọn onílẹ̀ gan bínú sí yín nítorí pé Fúlàní kọ́ ló fi yín jọba o. tẹ́ ẹ bá jọba ẹ jọba lé ilẹ̀ Yorùbá lórí, àwọn Yorùbá tó wà lábẹ́ yín lẹ jọba lé lórí. Fúlàní tó wà ń bẹ̀ yẹn sìn èmi fàkókò ń sọ fún yín pé ẹ jọba lórí wọn o. bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín, ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ẹ̀ tó nǹkan kan níwájú Fúlàní. wọ́n á yẹ̀yẹ́ yín débi pé wọ́n á fi àdá wọ́n á fi dá bẹ́rà sí yín lára, wọ́n á fi àdá wọ́n á fi kọ spẹ́ẹ̀lì orúkọ yín, wọ́n á fi kọ sí yín lẹ́yìn. ẹ jẹ́ kó ṣẹlẹ̀ kí nǹkan kan ṣẹlẹ̀, ìgbà yẹn lẹ máa tó mọ̀ pé ń tẹ́ ṣe àṣìṣe lágbà ni. báwo lẹ ṣe wò ṣùṣùn tẹ́ máa wọ́ ìlú yín lójú àlejò, èyí tí àwọn bàbá wa ṣe tọ́kóra wọn sínú ìyọnu, èyí tó ti ṣẹlẹ̀ láti ayé Aláàfin Ahólẹ̀, Àtàfọ̀njá tá a ṣe rọ́dùn ní. àbà ẹ wò ó ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ àwọn bàbá yìí máa ń tojú sí mi nígbà míì, ó máa ń sú mi pátápátá ni, nítorí pé ibi tí a bá rò pé ó yẹ ká ti bá ọgbọ́n tá a bá àgọ́ ńbẹ̀ ó máa ń dùn ní jọjọ ni. ọba ọlọ́fà tó jẹ́ pé gbogbo àwọn aráàlú ẹ̀ náà nífẹ̀ẹ́, gbogbo àwọn èèyàn ẹ̀ náà support ẹ̀ tán nífẹ̀ẹ́, wọ́n nífẹ̀ẹ́ yín débi gẹ́. ẹ wá wọ́ra yín lẹ̀ níṣojú àwọn tó nífẹ̀ẹ́ yín nítorí kí ńlá ẹnìkan wà ń lu yín ó tó kinní kan. ǹjẹ́ bẹ́yìn ṣe ronú ìṣe àwọn Fúlàní ronú bẹ́ẹ̀ ni? tí Fúlàní bá ronú bẹ́yìn ṣe ronú yìí wọn ò ní máa pa wá ń pakúpa, wọn ò ní máa ṣe wá ṣekúṣe. ṣùgbọ́n èmi bẹ lọ́hùn pé nǹkan kan ò ní ṣe àwọn ọmọ ìlú Ọ̀fà, ogun ò ní kó yín, ó tẹ̀ wà nínú oríkì yín kógun kò yín rí. ṣùgbọ́n mo bẹ Ọlọ́run pé tí àwọn Fúlàní bá máa kọjú ìjà kó jẹ́ pé ààfin ọba Aláyélúwà àti ìlú Ọ̀fà náà máa kọjú ìjà sí, kò ní kan ẹ̀yin aráàlú lágbára Ọlọ́run. kí bàbá dá fèsì ogun ẹ̀ kó dàjà. ṣùgbọ́n ìtìjú ńlá ló máa jẹ́ nígbà tí Fúlàní bá ń ṣe àwọn ọba tó ń ṣe yín ṣekúṣe, a máa jẹ́ ìtìjú fún wa. n tó yẹ kẹ́ ẹ sọ ẹ sọ, n tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe. bóyá gómìnà ti gbówó wá fún yín ni o, bóyá ó ní nǹkan kan tí wọ́n ti promise yín ni o, òun lẹ́fi ṣe tẹ́ ṣe yìí. ìwà bàjẹ́ ni o bàbá, mi ò ní parọ́ fún yín, ìwà bàjẹ́ ni. mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Aláàfin jẹ́ kó yé wa pé wọ́n jí ọba yìí gbé, wọ́n ní kọ́ba yẹn dìde, wọ́n jí ìyàwó ọba yìí gbé, wọ́n ní kó dìde, wọ́n jí ọmọ ọba yìí gbé, wọ́n ní kó dìde, tó yẹ pé àwọn làwọn ń dá owó. ọba Kábíyèsí Ọlọ́fà ẹ ṣe làákàyè kẹ. bàbá Aláàfin ní àwọn làwọn ń dá owó táwọn fi lọ ń gba àwọn ọba jáde, wọ́n ń gba ransom lọ́wọ́ ọba aládé nílẹ̀ Yorùbá. Fúlàní ń gba ransom. kí ló ṣe yín bàbá? kí ló ṣe yín? bàbá confirm ẹ̀ pé àwọn tó da àwọn ọmọ síta, èyí tó tún mú nínú àwọn Fúlàní wọ̀nyí, wọ́n kó wọn dé àgọ́ ọlọ́pàá. ó di ọjọ́ kejì àwọn tó rí wọn lórí títì. ìta gbangba ni bàbá ti sọ, kìí ṣe kọ̀rọ̀. tá a bá sọ pé bóyá ẹ létí láti fi gbọ́, ó kẹ̀ ṣeé ṣe kẹ́yìn fúnra yín wà bí tí bàbá ti sọ̀rọ̀ yìí.
kí ló ṣe ẹ̀yin bàbá wa ìtẹ́ẹ̀tẹ́ wò lẹ́ẹ̀kan wípé àwọn tí nǹkan ṣe yìí èèyàn bíi tiyín làwọn náà nítorí yẹ kẹ́ ẹ ṣe ẹ wá ń sọ̀rọ̀ sáràlú yín ẹ kò pàkọ́ sáràlú yín ó kù yín ó kù àwọn onílẹ̀ ní gbogbo ẹ̀yin ọba tẹ́ bá ti ń hùwàkiwà ńlẹ̀ Yorùbá ó kù yín ó kù adẹ́dàá ṣẹ̀dá tó jọdá gbogbo wa gbogbo ẹ̀yin bàbá yìí tẹ́ ń hùwà kò kàn mí. èyí ni ti ọ̀rọ̀ bàbá wa ti ìlú Ọ̀fà. ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá ẹ gbáradì nítorí pé a lè yan orúkọ ẹ̀gbọ́n mi kan ni ó ní mánà rẹ̀ kó fọ ọ̀nà nìyàn a lè yan nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká dira wa mú ṣinṣin kò séèyàn fún wa àwa la lè gbára wa sílẹ̀ kò sáàbò lórí wa ńlẹ̀ Yorùbá kò sí iléewòsàn fún wa ńlẹ̀ Yorùbá kò sóúnjẹ fún wa ńlẹ̀ Yorùbá Buhari tí èmi àti ẹ̀gbọ́n mi kan jọ sọ̀rọ̀ lánàá wọ́n ní kò possible fún Buhari kó mọ̀ọ́mọ̀ máa ṣe nǹkan tó ń ṣe yẹn pé àwọn irọ́ ló wà ńbẹ̀ tí ò bá possible fún àwọn nǹkan kan lèmi ń rò Buhari wá ti bọ́dà mọ́ àwa ń bí lọ́dọ̀ tí wá ń bí ọ̀dọ̀ tí wọ́n wá ń ṣiṣẹ́ o oúnjẹ ń wọlé gbogbo ẹ̀ ń wọlé síbẹ̀ ta leléyìí mo wà lórí show ẹ má bínú. Oh God. Akeem Akindípẹ̀ ẹ má bínú mo wà live show ibi tẹ́ ń pè sí yẹn dẹ̀ ni òun ni a fi ń ṣe show lọ́wọ́ tó bá yẹ pé ẹ fẹ́ dá sí ètò ni ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà tẹ́ lè pè sí pẹ̀lú WhatsApp ẹ pè sórí +1 438 +1 438 801 9752 +1 438 801 9752 ẹ pè sí WhatsApp yẹn màá lè gbé yẹn ṣùgbọ́n bí tẹ́ ń pè sí mi ò ní láǹfààní láti lè bá yín sọ̀rọ̀ ńbẹ̀ torí pé orí ibi tá a ti ń ṣe ètò nìyẹn ẹ ṣé mo dúpẹ́ tó bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ gbogbo àwa Yorùbá ẹ jẹ́ ká dira wa mú ẹ jẹ́ ká dira wa mú ṣinṣin ẹ jẹ́ ká dira wa mú a ò lè yan kò sálábàárò kankan fún wa àwa fúnra wa lálábàárò ara wa àwa la lè gbára wa sílẹ̀ lọ́wọ́ kí ni tí àwọn èèyàn fi ojú wa rí àwa la lè gbára wa sílẹ̀ lóko ẹrú yìí àwa la lè gbára wa sílẹ̀ lórí àwọn jẹgúdújẹrá nínú àwọn tó ń sọ pé àwọn ọba jẹgúdújẹrá nínú àwọn tó ń sọ pé àwọn olóṣèlú jẹgúdújẹrá nínú àwọn tó ń sọ pé àwọn lídà nílẹ̀ Yorùbá àwọn tó fojoojúmọ́ ń tà wá àwa la lè gbára wa sílẹ̀ lọ́wọ́ wọn ẹ jẹ́ kí gbogbo wa dira wa mú ṣinṣin ẹ má jẹ́ ká fira wa sílẹ̀ ẹ jẹ́ ká dira wa mú lọ́pọ̀lọpọ̀ kí Elédùmarè kó gbà fún wa ẹ jẹ́ kí gbogbo wa ká fi ohùn ṣọ̀kan ẹ jẹ́ ká fi ohùn ṣọ̀kan ẹ má jẹ́ ká ṣe ẹlẹ́yàmẹ̀yà àwọn tí wọn ò tẹ̀lé Yorùbá Nation lótìtọ́ àti òdodo ẹnikẹ́ni lábẹ́ òfin kò lè force èèyàn láti ṣe nǹkan ẹnikẹ́ni kò lè force èèyàn láti ṣe nǹkan ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá lè dá sí ní tí àwa ṣe ń bá yín jà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò kí ń ronú délẹ̀délẹ̀ ìlàjì ni ronú wọn tí ẹ bá ti lọ́wọ́ nínú tá à ń ṣe ẹ má dákun tẹ́ ẹ bá ti lọ́wọ́ ń bẹ̀ ẹ má fà sẹ́yìn kì í ṣe dandan kẹ́ ẹ lọ́wọ́ nú ẹ̀ kì í ṣe dandan kẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ sí ẹ má tanú àbùkù sí nǹkan tá a gbé dání tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ sí ẹ má fà sẹ́yìn
ẹ̀yin ṣàfiwálẹ̀ ẹ jẹ́ ká máa ṣe bá a ṣe ń ṣe yìí ká máa bá a lọ bá a ti ń bá a lọ yìí ká wá ohun tó lè ṣẹlẹ̀. Fún ìdí èyí mo rọ̀ ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ ń ra ọjọ́ ọ̀la sílẹ̀ fáwọn ọmọ yín gbogbo tá à ń ṣe yìí à ń ra ọjọ́ ọ̀la sílẹ̀ fáwọn ọmọ wa ni kì í ṣe tiwa là ń dùn mọ́ àtúbọ̀tán fún àwọn ọmọ wa fún àwọn tó ń bọ̀ lẹ́yìn òun là ń sáré lé lórí. Kélédùmarè kó ṣọ́ wa Kélédùmarè kó gbà wá ń bẹ̀ gbogbo ọ̀tá tílẹ̀ Yorùbá bá ní pátá gbogbo wọn lágbẹ̀yìn wọn nítorí pẹ̀sẹ̀ ìlúkú ló fi ń tẹ olórí ọ̀tá ẹ̀. Láṣẹ Elédùmarè èyí tí mo sọ ìyá àrọ ti rọ̀ mọ́ àwa la máa gbẹ̀yìn ọ̀tá wa. Fún ìdí èyí mo bẹ̀ wá nílé lóko lódò lẹ́yìn odi ẹ jẹ́ ká gbárùkù ti ọ̀rọ̀ Yorùbá nation ẹ dẹ̀ jẹ́ ká ṣàánú fúnra wa ẹni táànú bá tọ́ sí ẹ jẹ́ ká ṣàánú fún. Mo gbọ́ ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú ibi tá ti bí mi ó dùn mí púpọ̀ púpọ̀ nítorí pé mo rí pé a ní àwọn èèyàn tó ń jẹ́ èèyàn jàǹkànjàǹkàn díẹ̀ nílùú Ṣàgámù. Mo gbọ́ ikú ọmọ kékeré kan tó dùn mí nítorí pé ọmọ yìí ní kidney problem mi ò tètè gbọ́ ẹ̀yìn ìgbà tó kú ni mo gbọ́ ọ̀rọ̀ yìí ó dùn mí púpọ̀ nítorí pé a ní àwọn èèyàn tó jẹ́ pé owó yẹn ò jẹ́ nǹkan kan lọ́wọ́ wọn tó bá fi sílẹ̀ látàpọ̀ ara wọn. Nílùú Ṣàgámù a ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lè gbé owó sílẹ̀ kí ló dé tá ò lè ṣe eléyìí kí ló dé tá a lè ṣe eléyìí a ní owó yẹn lọ́wọ́ nǹkan míì la fi máa ṣe. A máa sọ pé à ń ra iyì à ń ra kíní ẹ ṣe ra ọjọ́ ọ̀la ẹ fi iyì sílẹ̀ fúngbà díẹ̀ ẹ̀yin ẹ tiẹ̀ ra ọjọ́ ọ̀la ẹ ra ọ̀run yín. Tọ́n bá sọ pé kéèyàn ṣàánú àwọn àánú tó lóore ni àwọn àánú tá à ń sọ yìí. Nígbà tí kidney tó pa orú ọmọ yẹn ọmọ 21 years tá dẹ̀ ní olówó tá a ní ọlọ́rọ̀ láàrin ìlú yìí wọ́n ròyìn ẹni tó bí ọmọ yìí pé ó kígbe jáde ó kígbàjarè ó sa agbára àwa rí ẹnìkan tó tẹ̀lé dóòlà ẹ̀mí ọmọ yẹn. Ilé ìwòsàn ìjọba ló kú sí kẹ́ tá a bá sọ pé bóyá ó ń wá owó tó fẹ́ fi ṣòwò tẹ́ débẹ̀ tẹ́ fojú yín rè. Ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìyá mi ẹ jẹ́ ká ṣe àánú fúnra wa eléyìí kì í ṣe ọ̀rọ̀ ìjọba ti ṣe tiẹ̀ a rí pé wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ ṣùgbọ́n fún àǹfààní àwa tá a ti ẹ̀wà tí Ọlọ́run bá fún lówó tí Ọlọ́run bá fún lọ́lá tó fún ní ìwọ̀nba nǹkan díẹ̀ kí ló dé tá a lè ṣàánú pẹ̀lú ẹ̀. Ẹ jẹ́ ká ṣe ìtagbára wa ká tá a bá tẹ̀ lè ṣe ètò pọ̀ ẹ jẹ́ ká ṣe ìtagbára wa ká. Gbogbo yín lẹ̀ ń jáde gbogbo yín lẹ̀ mọ bí nǹkan ṣe rí kí ló dé tá a lè save life ara wa. Ẹ má jẹ́ ká máa lùlù bámbámú ni mo yó mi mọ̀ bí ń pọmọ ẹnìkan. Ẹ jẹ́ ṣàánú fúnra wa ẹ jẹ́ ṣàánú fẹ́ni tá àánú tọ́ sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn wa mo bẹ̀ wá ni níwọ̀ tọ́lọ́run bá fún ní tọ́rọ́kọ́bọ̀ tó mọ̀ pé nìkan lálàṣí àbẹ́nìkan kú lọ òun ni mo sọ síwájú lẹ́ẹ̀kan pé ẹlòmíì kú torí 6,000 ó lè jẹ́ ìyélà ló fẹ́ rà tí ò rí 6,000 á sì pa ájọ́ lọ́hùn pè. Ẹlòmíì kú torí oògùn 3,000 tí ò rẹni tá a rà fún. Ibẹ̀dẹ̀ láti rí ẹni tó gbé owó yìí lọ́wọ́ tó ń kó 2 million fóbìnrin kó 3 million fóbìnrin torí pé kó bá sùn kó dìde. Fún ìdí eléyìí ẹ má jẹ́ ká nànà àpamọ́ ẹ jẹ́ ká ṣe ní tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí. Ilé Ọlọ́run kọ́ ni ilé àánú pé ẹ lọ́nà ó sílé Ọlọ́run àwọn kan lẹ̀ ń kó yẹn fún táwọn fi ń dolówó dọlọ́rọ̀. Tẹ́ ẹ bá kówó kan sí ṣọ́ọ̀ṣì ẹ ń kó fáwọn kan wọ́n fi ń dolówó dọlọ́rọ̀ ni. Ẹ wo èèyàn ní sàkání ọ̀dọ̀ ti yín ẹ wo ẹnu tí àánú tọ́ sí ní sàkání yín ẹ ṣàánú fún. Kì í ṣe dandan kẹ́ ẹ kówó lọ ṣọ́ọ̀ṣì pásítọ̀ fi ń lówó sí ni. Ordinary person mélòó lẹ́rí tó ń gun jẹ́ẹ̀tì tó bá ka àwọn tó ń gun jẹ́ẹ̀tì nílùú Nàìjíríà lónìí àwọn pásítọ̀ ló pọ̀ jù nú wọn. Ẹ ná owó yín síbi tó ti lóore kì í ṣe dandan kẹ́ ẹ kówó lọ mọ́ṣáláṣí kó tó lóore. Ẹ wo ẹni tí yà ń jẹ ẹ wo ẹni tí àánú tọ́ sí ní kí ayé ẹ ṣàánú fún.
èyí ló lóore kì í ṣe dandan ká kówó lọ church kì í ṣe dandan ká kówó lọ sí mọ́ṣáláṣí ẹ má jẹ́ kí a wo ra wa níran mọ́ ká máa kú pẹ̀lú tí ò tó nǹkan tá sì ní nǹkan yìí lọ́wọ́ Elédùmarè ọba tẹ́rẹ káráyá wà pẹ̀lú wa o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ìkànnì yìí lẹ́yìn tá a jọ ṣe ètò yìí Ọlọ́run bá wà pẹ̀lú yín láṣẹ Ọlọ́run àní pasán àní rasán àní ròfo Elédùmarè a máa fún wa ṣe a ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ bó tilẹ̀ hùn kí ọ̀tá pọ̀ tó àwa láborí wọn nítorí pé má gbé ìhun làgbà lédè ìdún ẹsẹ̀ lukú báyìí níbi tẹ orí ọ̀tá ẹ̀ ìkéré òun ní lékè igi òṣìbàtà ní lékè odò gbogbo apáta lálékè ọ̀tá wa ẹ wá rí àríjẹ àrímọ àríná àrílò lónìí ọjọ́ àìkú eré àìkú á wọlé wa nítorí bá dọ̀la ọjọ́ ajé àwárí ajé jẹun àràjé bùnà àràjé lò àràjé pè ránṣẹ́ owó kì í wọ́n olókun ọ̀dà owó ò ní dá olókun láéláé ọ̀dà owó ò ní dá wa lọ́tún ló sì báyọ̀ ilẹ̀ ẹlẹ́fin máa ń kéré wọlé dé ire ọ̀tún ire òsì àtọwà lọ́wọ́ tó bá tó wa lọ́wọ́ kò ní gbọ́n dànù gbogbo àwa ọmọ tá a jẹ́ ọmọ Yorùbá nítòótọ́ tá a jẹ́ ìjìnlẹ̀ ọmọ Yorùbá tá à ń wá lọ síwájú ọmọ Yorùbá a ò ní pasán àní rasán àní ròfo láṣẹ Ọlọ́run gbogbo àwọn ọmọ tá a ti mọjọ́ bí wọn àní mọjọ́ kú wọn lágbára Elédùmarè èyí tí mo sọ yìí Elédùmarè á gbà á mo lọ sílé àṣẹ mo kí gbogbo apẹ ṣe mo dúpẹ́ a kú ìsinmi òní Elédùmarè á wà pẹ̀lú wa o ó di ìgbà míì ó dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó tún di ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a bá rí nǹkan tó bá bá wa lójijì á jáde o ìyókù di ọjọ́ mẹ́jọ ẹ ṣé mo dúpẹ́ ire o.